Ìyá Bádéjọ. Ẹ̀yin náà kú ọjọ́ mẹ́ta. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo lé wa. Àlàáfíà ló náà wà ọ́. Ẹ̀yin náà kọ́. Mi ò ṣe ní béèrè yín. Mo ń béèrè yín náà o. Mo pè yín náà o. Mi ò ṣe ní béèrè yín. Okay. Kí ni ẹ? Ma. Kí n gbààwẹ̀ ọjọ́ méjì. Mo fẹ́ gbọ́ yín dáadáa ní pé kí n gbààwẹ̀ ọlọ́jọ́ méje. Mi ní jẹun láàárọ̀ ọ̀sán àtàlẹ́ bíi bíríbírí àbí ọjọ́ méje. Gbígbà wa ni mo fẹ́ bẹ̀rẹ̀ yẹn. Ọ̀túnla ṣé kò ti pẹ́ jù wá ẹ̀. Kò sí wàhálà èmi á bẹ̀rẹ̀ lénìí. Mi ti jẹ nǹkan kan báyìí náà máa bẹ̀rẹ̀ lénìí iṣẹ́ ti gbọ́. Ìbá àwẹ̀ àbí bíríbírí ọlọ́jọ́ méje ó ti yé mi máa bẹ̀rẹ̀ lénìí. Ẹ ṣé ẹ jẹ́ kí n pè yín létà ṣẹgbọ́ ìjọ ẹ jẹ́ pè yín wọ́n mi máa pè yín létà. Dàbí lady tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbà yẹn ó wà active ju ti tẹ́lẹ̀ yẹn lọ. In fact, she's really trying. I mean, ó mú iṣẹ́ ibi iṣẹ́ ò kí ń ró lójú fún anything. Gbogbo nǹkan tẹ́ bá ní kó ṣe báyìí gbogbo ẹ̀ ló máa ṣe. I won't try. I'm telling you. That's good. Ó mọ nǹkan tó ṣe lè. In short, èmi tẹ̀sí fún ẹni tó mú wá tẹ́lẹ̀. Pé tí o bá ti ṣiṣẹ́ dáadáa, mo máa lé dànù ni. But ọmọ náà wá jẹ́ ọmọ gidi. Kò dìgbà tẹ́ bá sọ nǹkan fún kó tó ṣe. Ó mú ṣẹ̀yẹ lókùnkúndùn ni. Ṣẹ̀rẹ̀ yẹ kí n sọ fún yín. Ẹ bá ti notice ẹ pé ó dáa. But torí àìsàn lẹ́yìn náà ni. Meeting lẹ́nu, meeting lọ́la. Òun ni jẹ́ kẹ́ notice ẹ o. But she's really trying. Àsìkò tá a dẹ̀ wà lè ṣe bá ti rí. Àbí. Àti ní fúra wá sí àbí. Hello, manager. Ohun tó bá máa fi mú mi dé ọ́fíìsì yín láàárọ̀ yìí, owó ti ṣẹlẹ̀ nìyẹn o. Àbí? Okay. Máa dé ọ́fíìsì yín sí. Mú kúrò lé mu lọ sí ọ́fíìsì tọ̀dọ̀ tèmi, but máa wá sọ́dọ̀ yín straight. Okay sir. Thank you. Well, bí o tètè mo sọ fún ẹ lọ́jọ́ sí tí wọ́n fún mi ní part payment yẹn, àwọn ni wọ́n tún pè mí yẹn. Wow, that's interesting. Yeah. Yes, Tani. Tani, ẹni sùn jáde. Ǹjẹ́ ni mo kàn tí ó ti yàn wọ ẹ̀kan máa gbá lẹ́kùn nígbà tó ẹgbẹ́ kíní. Ṣé tó wà láì kò ní dá fún ẹ. Bẹ́ẹ̀ mo sọ pé kí n tó wọ́n ló ń gbá lẹ́kùn gbàgbàgbà tí mo torí ẹ̀ sáré bọ̀dà tókè. Jọ who are you? Kí ló ń fẹ́? Jọ má bínú. Fọgbọ́nṣọlá lorúkọ mi. Ẹ jẹ́ excuse me, mo mọ̀ pé o fẹ́ tọrọ owó ni. Sórí sábò la wà yìí lóòótọ́, but sábò sàlẹ̀ ni wọ́n ti ń tọrọ owó. So wàá gbé báàkì sí wa sọ pé olú sábò sàlẹ̀ àgbẹ̀dọ̀bẹ̀ ó gbọ́ tí mo sọ fún ẹ. Jọ ẹni tó nílé ni mo fẹ́ rí. So má dìjà. Àǹsó kí ló fẹ́? Ẹni tó nílé òun ni mo fẹ́ bá sọ̀rọ̀, òun ni mo fẹ́ rí. So mi nílé jẹ́ ní tí mo jẹ́ kí n máa lọ jọ. No baby, at least ẹ jẹ́ síkẹ́ tó máa lọ náà. Jẹun jẹ. Oúnjẹ wà títí eléyìí important. Ọ̀hún ṣẹlẹ̀. Mo fọlọ́run sí i o. Gbogbo kò dáa bá lọ́nà máa yọrí sí rẹ̀ bójú rẹ̀ Ọlọ́run pàdé. Ẹ ṣe. Okay then. Bóyá tí n bá ń bọ̀ ni màá fẹ́ láti ya ọ̀dọ̀ Ṣẹ̀yẹ. Okay.
ọkùnrin òun wá èṣù mo ní kó kó mi kó lọ tọrọ owó gbòmí àpò sórí ẹ̀ dàrú mo pé nǹkan ṣiṣẹ́ máa fọ́ bàtà mi lórí ẹ̀ kó lọ gbọ́ mi lọ kó mi ẹjọ́ idiot mo pé nǹkan ṣiṣẹ́ máa fọ́ kí ni máa lórí. Baba Ahmed. ṣe sá. Kí ló ṣẹlẹ̀? ẹ ṣe sá ó dé kẹlẹ̀ kó ló fẹ́ rọ̀gà mo dé sọ pé kó kẹ́ kó lọ sí sábà kó lọ tọrọ owó ó dé balẹ̀ kó mọ́ mi lọ́wọ́ irú rọ́bìṣì ò lélẹ́yìn náà. ẹni tí mo fẹ́ rí ni. àbẹ̀lẹ̀ eléyìí máa ya wẹ̀rẹ̀ máa gbàgbé sá ó dé tún sẹ́kọ̀ọ́ orí ẹ̀ dàrú ni ọ̀gá ni mo fẹ́ rí ó dé tún fakọ sí orí ẹ̀ bá ṣẹ́tù mọ́. Ta lélẹ̀? kò yé mi náà sá kò yé mi náà kò débi sí o fẹ́ rọ̀ mo ní lọ tọrọ owó ń sábó ó dé bẹ̀rẹ̀ sí sẹ́kọ̀ọ́ mi fẹ́ rọ̀ ká orí ẹ̀ bá dì. ẹni tí mo fẹ́ rí gangan ni jọ má bínú mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan jẹ́ kí n wọlé èmi máa jókòó sí owner side wàá drive màá wá mú ẹ lọ síbi tí mo ti fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n. pàkàpà ọ̀gá ni àbí orí ẹ̀ ti dà. Baba Ahmed. Yes sir. What is all this? kò yé mi náà sá ó kàn ṣe dénú òun fẹ́ràn ọ̀gá. Kò yé yín. ẹgbẹ́ ìwé rẹ̀ tó dé fìlà ojú kú sórí sísá náà. Kí ni òye yín bẹ̀? Láàárọ̀ kùtùkùtù èèyàn dúró ń bí ẹ̀dẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní kò yé yín. wọ́n àtàkẹ́ ni sá. Ẹ̀ àtàkẹ́ ni no problem. Mo ti mọ̀ pé ní problem àbí fúnra ara yín ìṣòro wà nù ayé yín mo fún yín ní 2 minutes tí mo bọ́ yẹn báyìí wà ń bẹ̀ yẹn rí nǹkan tí màá fojú yín rí bó jẹ́ nínà ni bó jẹ́ wíwọ́ ni ẹ gbé kó wájú gate mi what is all this? Má sọ fún mi bẹ́ẹ̀ o má bá mi sọ yẹn o take it easy láàárọ̀ kùtùkùtù kéèyàn dúró bí what's this? thank you sir. má lanu ẹ̀jẹ̀ sẹ́yìn tó láyé ẹ̀jẹ̀ máa bọ̀ olórí ẹ̀jẹ̀ ló máa jáde nínú ẹni tó láyé mú bọ̀. What's that rubbish? ó tún sèkó ó fẹ́ràn ká Láàárọ̀ kùtùkùtù lè dúró sí. wẹ̀rẹ̀ tó rẹ̀ ó fẹ́ràn ká ó tún rẹ̀ wẹ̀rẹ̀. abẹ́rẹ́ fi náà àwọn kẹ́dú tó lọ dé sórí sùtánà abẹ́rẹ́ ọ̀gá abẹ́rẹ́ ó lọ dé fi náà àwọn ẹ̀kẹ́lẹ́ nílí chukwu ó dé sórí sùtánà. ọ̀rẹ́ sà èmi àti ẹ lájọ máa bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí èmi àti ẹni ó dé fìlà àwọn ẹ̀mẹ́ka ó lọ dé sórí sùtánà ọlọ́run. ayé mi o wàá padà wá wèé lọ dé fìlà àwọn ojúkú ó lọ dé sórí sùtánà olórí burúkú ó sì mo fẹ́ rẹ̀ gáwọ́ dẹ̀ ṣèkó ọmọ gbọ́ ọ̀rà wàá padà wá bí fìlà àwọn ojúkú ló dé olórí burúkú ó lọ dé sínú aṣọ ọlọ́run. èmi tí mò ń tọ́lẹ̀tì jẹ́jẹ́ kò jẹ́ kí n clean wèrè ò jẹ́ kí n clean tí mo fi sáré wọ ṣòkòtò kí wọ́n á lọ parí tọ́lẹ̀tì mi olórí burú. Welcome, sir. How are you? Yes, sir. Lara, right? Yes, sir. How you doing? I'm fine, sir. Báwo ni kọ́? Yes, sir. Welcome, sir. Báwo ni dẹ̀? I'm fine, sir. Ẹ kú iṣẹ́ náà. Yes, sir. Ó mà tó jọ́ mẹ́ta, a rí yín láti jọ ìsà. Ẹ lè má máa rí èmi, but àwọn ọmọọṣẹ́ mi dé. Okay, sir. Ṣé iná wá òkè? Mo wà okay, sir. Mo dé tàǹsì mi ò rí mọ́tò ọ̀gá yìí. Ọ̀gá ò ti dé, sir. Yes, sir. Manager yẹn kọ́? Wọ́n wà lọ́fíìsì, sir. Ó wà ní ọ́fíìsì àbí? Yes, sir. Yàn ṣe problem òun náà ló kú pè mí pé kí n máa bọ̀ bí láàárọ̀ yìí. All right, sir. Okay? Yeah. Sir. Sir. Oh, tí n bá understand yín dáadáa kí n má gbàgbé yín tí n bá lọ àbí. Yes, sir. Ẹ̀rí pé mi náà já. Mo understand àbí. Ẹ má worry. Ó tó di pé mo kúrò nínú ọ́fíìsì yìí. Màá fún yín nìkan. Yes, sir. A ní kí n tó kúrò bí ẹ gbà kan. Thank you, sir. My manager. Ẹ̀rù bà wá ni kó má lọ jẹ́ pé BBC. Yàrá ẹ̀kọ́ sá. Báwo ni nǹkan? Have your seat. Ìwé owó mi dà. Ṣẹ̀rí Ọ̀tọ̀ mà ní nǹkan tí èmi rò pé ẹ fẹ́ fún mi check lèmi ń retí. Ó yẹ kí n ti sọ fún yín lórí fóònù. Pé kí ni? But mo rí pé kò kí n ṣe ọ̀rọ̀ orí fóònù. Jẹ́ kí n make sure pé ẹ ṣáà máa bọ̀ lọ́fíìsì, ẹ máa fojú ara yín rí. How? Ipe bó ṣe ń bá mi sọ̀rọ̀ kí n dẹ̀ máa ké. Seriously, ó yà èmi gan lẹ́nu. Bí báwo?
actually mi ò mọ reason tí wọ́n fi gbàṣẹ́ yẹn lọ́wọ́ yín but tí wọ́n kàn ṣàtẹnumọ́ ní pé ẹ̀kan lè ṣiṣẹ́ yẹn mọ́ ni. kí ló ń sọ fún mi iṣẹ́ tí mo ti gbà lọ́wọ́ yín ní ọ́fíìsì tẹ́ ti fún mi ní part payment ẹ̀ láti bí oṣù bíi méjì sẹ́yìn ẹ sọ fún mi sí pé mi ò lè ṣe mọ́. I don't understand. Mr. Badejo, take it easy. Take it easy. Kí ló ń sọ fún mi? On the 4 next month ni mo plan pa máa bẹ̀rẹ̀ iṣẹ́ fully. Wọ́n indicate sínú lẹ́tà yẹn pé òun ò ní pé kẹ́ ẹ dáwó yẹn padà immediately. At least fún 3 months for good 90 days. Ẹ ṣe ní 90 days láti dáadáa owó yẹn. Oh God. Ṣé what are you saying? Kí lẹ ń sọ rádaràda yìí? Owó tẹ́ ti fún mi. Èyí tí mo ti náwó ẹ̀ tí mo ti fi ṣe 1 or 2 things ẹ sọ pé ẹni ẹ fẹ́ gbà padà lọ́wọ́ mi. Ẹ má dá padà. At least kò ní tán ti máa ṣe rẹ̀. Oh. Kò sí nǹkan tá a lè ṣe sí. Ṣé ti gbọ́? Ìwọ Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ báyìí? Yes ma. Bẹ́ẹ̀ ni ma. Ẹ wò tán bá dé báyìí máa jíṣẹ́ yín fún wọn ma. Yes ma. Ẹ ṣeun gan ma. God bless you ma. Ẹ ṣé ma. Hello. Hello. Hello there. Báwo lọ? Ṣọ́hun dá. Fúnkẹ́ àbúrò ayé mi. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? In fact, ohun tó ṣẹlẹ̀ sí mi lénìí mi ò rí irú ẹ̀ rí láyé. Bébí bá mi sọ̀rọ̀ ní kí ló dé? Mi ti ẹ̀ gbọ́rú ẹ̀ rí látijọ́ tí mo ti wà nínú bísínẹ́sì. Sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi. Wo tí n bá ń sọ ó lè máa gbomi lójú mi tí n bá délé màmá explain fún ẹ. Okay. No, mà ṣàánú mi. Kí ló lè máa ṣẹlẹ̀ gan-an? Olúwa, ìmọ̀ èṣù, ìmọ̀ ọ̀tá, Ọlọ́run má jẹ́ kó ṣẹ ní orí wa because Bádéjọ ò sound báyìí rí. Kí ló lè ṣẹlẹ̀ náà? Hello. Sórí ibi tẹ́mi bá life mi dé yìí. Ẹni obìnrin tí ò bá ti lè fún mi lówó mi ò lè ní relationship pẹ̀lú ẹ̀. Mo lè má fáyìn lójú ẹ̀ èmi mo yẹ rí mo lè má fáyìn lójú tiẹ̀ kó kẹ́ ẹ́. Èmi ni mo dá tó Ahmed nígbà tí yẹ ti sọrí burúkú lọ. Wo bí bá jẹ́ ká waste àsìkò tó o bá like mi tó fẹ́ toast mi tí o lè fún mi 2 million. Monkey no fine ìmàmá like am. Èmi ti darúgbó. Ẹ kí ló tó dá mi láǹgbà tó kò ti darúgbó. Wo yes tani o pé padà mo bí sì wà lẹ́nu iṣẹ́ wà lọ́fíìsì tani yẹn sórí pé olórí burúkú ni wọ ọkùnrin sórí pé bá wèrè ni ẹ ètò tó lọ kí ni pírọ́blẹ̀mù ẹ pẹ̀lú nílé yìí n tó wà nídìí akọ́ṣu wà má nídìí ewúra tí bá dì pẹ̀lú ẹ̀ wà ní láìkẹ́ ẹ̀. ẹ mọ̀ pé láàárọ̀ wọ́n jáde lọ ẹni tó bá dẹ̀ lọ dandan ni á padà dé mo wá ní kí n béèrè bóyá wọ́n ti dé. àjọ nígbà tí wọ́n ń lọ láàárọ̀ yẹn wọ́n dágbére fún ẹ wọ́n sáì fún ẹ páwọn lọ tó fún àpàdà wà bí báyìí tí n bá fọ́ orí ẹ ti pè mí lọ́mọ àlè máa discipline wọ́n bọ̀bọ̀ yìí máa ṣe ṣọ́ọ̀fù. Kí ló ṣẹlẹ̀, kí ló fariwo? God bless you ma God bless you ntí mo rí rẹ ma ntí mo rí lélẹ́yìí o. Ìwọ ọmọkùnrin yìí kí ló tún wá ṣe ń bí báyìí ṣé ò nọ́rọ̀ gbọ́ ni ṣé mo wí pé mi ni mo bá bẹ̀bẹ̀ láàárọ̀ yìí tí mo jẹ́ kán discipline ẹ̀ ṣé mo ṣe ń wè tí ò bá kúrò ń bí màá ní kan yẹ kán nù ẹ̀ dáadáa. Ọ̀gá ntí mo fẹ́ gbọ́ kankan nìyẹn ṣé àmọ̀kẹ́ mo níbọn mo dẹ̀ ní license
ẹ kàn authorize mi pé kí n spray ẹ láti bí spinal cord òkè kí n dàbọ̀ bò kí gbogbo ẹ̀yìn ẹ̀ kó fọ́ dànù. ìbọn yes. yìnbọn fún mi mi ò ní dúró kẹ́ pa mí dànù mi ò ní dúró kó dànù. orí ọ̀sẹ̀ dúró ọ̀sẹ̀ dúró kí pieces ẹ ọmọ wèrè idiot ọba àríkọ ọba họ bá fìbọn bí a máa pu nàìjíríà sí gbogbo ẹ̀yìn ẹ̀ ni idiot ó sálọ dànù. yes ma. ẹ wo ẹ má yìnbọn fún o ṣé mo wípé tẹ bá yìnbọn fún sí tẹ bá pa ọ̀rọ̀ wa lè máa dá sí ṣé mo bẹ́ẹ̀ àmọ́ ojú tó bá ṣe ti wá síbí báyìí kẹ mú kẹ́yìn dáadáa. ọ̀gá a rí àbúrò kò sí wàhálà. ẹgbẹ́lẹ́ gbọ́ but ìwọ ya wèrè ṣáá ó ṣáà rí pé mo bí sí ọ̀dọ̀ kan mo bọ́gà sọ̀rọ̀ náà agree or no agree kò ní yẹ èmi 30,000 jọ ṣé mo yẹ gbọ̀pọ̀ tó nìyẹn ṣé mo yẹ gbọ̀pọ̀ tó 30,000 nínú 2 million 30,000 irọ́ 1,000 lọ́ba fi lọ mí orí ẹ ti dàrú dànù. Lose raw materials. Ibolo lo fún mi. Ede ma pe ore mama sako ni. So how much is this? This one is 1,200. This one is 1,000 naira. But I will advise you to buy this one. You know this one has more space, than this one. Okay. All right. Thank you. jọ bọ̀bọ̀ ẹ̀ ògbẹ́ngbẹ́ mi ò náwó lọ́wọ́ láti ra nǹkan kan jọ fún mi ní drinks kó fi ṣètọrẹ àánú fún mi. kí n fún ẹ drinks. bí ọ̀tá wà lẹ òun ló fẹ́ rà tàbí kó ní kí n bẹ́ẹ̀ bu kànga wá drinks ò ń béèrè drinks kọ́. ṣé drinks pọ̀ ju nǹkan tó lè fún mi ni ṣó pọ̀ ju nǹkan tó lè fún mi lọ ni mo ní kó fún mi ní drinks. mi ò ráyè gbogbo wèrè tó ń bá mi fà láàárọ̀ yìí o máa pọ́nrọ́pàá kan wá mú ẹ o. èmi. kí ló fariwo kí ló dé kí ló fariwo. màmí ẹ má dá lóhùn ó ní kó fún un drinks ni. kí ló ṣẹlẹ̀. ẹ má dá lóhùn bọ́ọ̀ máa ń ṣe nìyẹn filẹ̀. ẹ káàsán mà ẹ jọ mo ní kó fún mi ní drinks pé ògbẹ́ngbẹ́ mi ò lówó kó fún mi ní drinks kí n rí nǹkan mu. drinks. bẹ́ẹ̀ ni. ṣe fẹ́ ra ni àbí. mi ò lówó lọ́wọ́ kí nǹkan tẹ̀ lówó lọ́wọ́ mi ò ní rà mo ní kó fún mi ni. Délé lọ́wọ́ ní kúlà yẹn ó dà pé àwọn drinks kan ṣe wà bẹ́ẹ̀ kó fún wọn ní kọ́ńbẹ̀. Màmí kílẹ̀ iná ń sọ yìí drinks bí ti báwo. báwo. a ní kó lọ́wọ́ ní kúlà kó fún wọn ní drinks ìwọ gan ti ẹ bọ́ pọ̀ kí ẹ fẹ́ pa látàrí náà. ọ̀dẹ̀ à ń gbòòrò mọ́dí ẹ̀ lọ́wọ́ kú ó ní wọ́n jẹ́ kó ń làkìtàn lọ́jẹ̀ ẹ wò wọ́n ní kó wá jẹ court tó bá jẹ wọ́n máa pa ẹ́ dànù ni alẹ́ òní tàbí àárọ̀ la náà ń retí ẹ wò wọ́n máa pa ẹ́ dànù ọjọ́ bí ẹ gangan náà máa pa ẹ́ dànù ẹ wò tẹ́ ẹ bá fẹ́ fojú sunkún wèrè ẹ yá mú travel out kẹ́ ẹ mú lọ síbi tó jìnnà bóyá Congo or Zambia kó máa lọ gbébẹ̀ àìdébẹ̀ wọ́n máa pàdánù. ẹ jọ̀ọ́ kí ni time aago eléyìí ò ṣiṣẹ́ aago 3 ti lù. Délé ṣé òótọ́ ló sọ ṣé òótọ́ ni ó lè sọ̀rọ̀ ní ṣé lóòótọ́ ni. Màmí tó tọ́ ni mo wà surprise gan gbà tó ń bá mi sọ́nsìn yìí torí ẹ̀ gan mo ṣe wà ń lé àwọn bíbí yẹn ti ń disturb mi gan ti pẹ́. mo gbé o yé olúwa o olúwa má jẹ́ fojú sunkún ọmọ yé Délé ti pa mí yé Délé ti pa mí o yé.
kò ní dáa fún ìwọ orí ẹ̀ dáa pátápátá pẹ̀lú ṣé o kò sígbà tó máa ní mẹ́mórì rárá ṣé wọ́n sọ pé kó má dé bíláì mọ́ o dẹ̀ ń gbálẹ̀ kúrò tó pé orúkọ lé bí. Let me tell you something ọ̀gá ti fún mi permission pé anytime tí n bá rí ẹ mo lè yìnbọn pa ẹ́ I can kill you anytime tí o ní sẹ́ni tó máa béèrè ẹ lọ́wọ́ mi o gbọ́dọ̀ tó sọ fún ẹ. o lè pa mí. wàláì mo lè pa ẹ́. ọ̀rẹ́ lè ní àti ẹ. kò ní yẹ ọlọ́wọ́ á jẹ́ kéèyàn gidi kó olórí burúkú ẹgbẹ́ tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rẹ́ for what. kò ní yẹ. ó máa tó repeat tí mo sọ. ó máa tó repeat tí mo sọ. ó sì jẹ́ nǹkan tí mo sọ ló ń sọ. ó sì jẹ́ nǹkan tí mo ń sọ ló ń sọ. ok mo ti wá rí i pé bàbá mental original ni ẹ tí wọ́n sọ kankan fún ẹ mo mọ̀ wípé wọ́n plant ẹ síbí ni àwọn Boko Haram kan náà fẹ́ wọ sáìdì náà wọ́n plant ẹ síbí ó fẹ́ ju bọ́ọ̀bù lé àbí Boko Haram ni ẹ àbí ó ní lọ pé màá písì sí ẹ ó lè ju bọ́ọ̀bù síbí o ó gbọ́. wo bó ṣe wà yẹn iṣó ń rùn lórí ẹ. àrùn lórí ìyá ẹ àrùn lórí bàbá ẹ àrùn lórí àwọn fámìlì àtẹ̀rẹ́dìrín ẹ iṣó àrùn lórí gbogbo yín wọ́n máa rí jẹ́ kí n padà débí ó ní lọ pé èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. èmi fọgbọ́n ṣọlá mi ò ní lọ pé. ok bó jẹ́ ọgbọ́n ló fi ṣọlá ni o bó jẹ́ mọ̀ ló fi ṣọ̀rọ̀ ni o nígbà tí n bá gbé ìbọn débi tí n bá bísí sọ́wọ́ ẹ̀ báwo. Welcome, sir. Welcome, sir. Welcome, sir. Yes, sir. Ayé ẹ bàjẹ́ báyìí mo ń sọ fún ẹ pé ó ti bàjẹ́ original báyìí. Welcome there. Báwo ni má ṣá má wọrí ní tiẹ̀ má wọrí ní tiẹ̀. Kí ló dé? No má wọrí má wọrí má wọrí. A ní kí ló ṣẹlẹ̀? Hello Ṣẹ́gun, where are you? Ibo ló wà gangan? Jọ̀ọ́ torí Ọlọ́run ibi tó bá wà àti wọ́ àtàwọn ọlọ́pàá yìí bíi méjì. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tẹ̀ máa bọ̀ ní ẹnu géètì mi báyìí ẹ wá bá mi arrest èèyàn kan. Kò bá jẹ́ ọlọ́pàá mẹ́fà náà lórí ẹ wá bá mi arrest èèyàn kan jọ. Máa bọ́ sísìn jọ oh good ó ṣe jọ. Baby Tasu nìyẹn. Jọ̀ọ́ mọ̀ kí wèrè tó ń disturb mi láàárọ̀ kí n tó jáde. Ṣé o kò wà lẹ́nu géètì? Are you serious? Irú kí ni gbogbo rubbish yẹn náà? Ìyẹn ò ṣe problem, Ṣẹ́gun ti ń bọ̀ sí. Irú kí ni gbogbo lè báyìí? Irú kò ní nǹkan kan, Ṣẹ́gun máa dé sí i, ìyẹn ò ṣe wọ́n. Má lọ bẹ o, ṣé àrọ̀ra fi wọ́n lẹ̀, má fún lára rárá. Ahmed lórúkọ àkọ́bí ọmọ yín. Exactly, sir. Ẹ ti lé dànù láti bíi 15 years ago. Bẹ́ẹ̀ni. Nítorí wípé ó ń mu sìgá, ó ń mu gbó, ó ń gúngò gọ́bẹ. Absolutely right. Tó bá jẹ́ pé ẹ̀ lé dànù ni, tẹ́ ẹ bá sọ̀rọ̀ tùnú, ó ṣeé ṣe kó ti kọ́ nǹkan tó ju eléyìí lọ fún yín. Ahmed, Olúwa ṣeun. Ẹkúndayọ̀. Ẹ tún mọ̀ pé Ẹkúndayọ̀ ni. 3 days nìyẹn fi lébọ̀. Gbogbo àti ń sun ẹkún, ó kàn bí lójijì ni la fi sọ́ lẹ́kún Bùráyọ̀. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí, kí ni mo lè ṣe? Ẹ jọ̀ọ́ mo fọlọ́ bẹ̀, kí ni mo lè ṣe? Ṣé máa lè ṣe? Máa ṣe sá. Ẹ máa ṣe? Ọlọ́gbọ́n máa ṣe. Ẹ máa ṣe? Máa ṣe sá. Ẹ ṣọ́ pé máa ṣe? Máa ṣe sá. Ẹ máa ṣe? Máa ṣe sá. Very good. Very good. Ẹ má sọ tí ń lọ, ẹ má ti sọ̀rọ̀, ẹ má sọ̀rọ̀ yín lọ. Máa ṣe. Sá. Kí ni báyìí ṣe mi kí wọ́n bá sọ? Onírìsì. Sọ fún mi kí ni nǹkan Ẹ sá onírìsì sá. Ẹ sá onírìsì sá. Ṣẹ́gun, you welcome. Ẹ sá onírìsì. Yẹ tó ń bọ̀. Ọ́físà! Ọ́físà ṣẹ̀mí o!
bọ̀. ọ̀gá ọ̀gá àwọn tí wọ́n rán tó fi ṣe kò ní dá àwọn ọ́fíìsà yẹn lágbára náà ò ní gba okùn ní agbára náà okùn tó ti ní wá já kẹfẹ okùn tó ti wá padà tí constable tó ní ní kankan ẹsikẹsà. èmi sẹ́yìn ọmọ tí kò èèyàn bẹ̀rù ọkọ̀ fàkọ́ọ̀tì onílò lójúde akọ́mọ tí ò lórílẹ̀ lójúde pedro nọ́ká sí pẹ́rípẹ́rí kò wá dájọ́ wọn. Good. But question tèmi bi ẹ́ ṣé mọ̀ pé ó ti dáhùn. Ẹ̀yin mélòó lẹ lọ jalè? Kí dẹ̀ ní leadership honorable? Jericho, Paramount, Bambarati, àwọn ni o máa bèèrè nǹkan tó fi pa dódó ìdò. Okay. By the time tí a bá ṣetán pẹ̀lú ẹ̀, àwọn ẹ̀ ó máa lẹ̀lú mọ́ ìrìkì ẹ̀. Stand up! Move! Ká má parọ́. Bẹ́ẹ̀ ò ní gbogbo nǹkan ní hòtẹ́ẹ̀ yìí. Police station, ẹni toilet, ara mi wálẹ̀. Ara ti balẹ̀ báyà rẹ̀. Ó wálẹ̀. O dẹ̀ ti ṣetán láti dáhùn gbogbo ìbéèrè tí mo fẹ́ bi ẹ́. Ẹ tún ti tẹ pẹ́fù mi sí aṣọ yìí. Ṣé o ṣetán láti dáhùn gbogbo ìbéèrè tí mo fẹ́ bi ẹ́? Dá mi lóhùn, ta ló rán ẹ lọ síbi tó ń lọ yìí? Ilé ta ti mú ẹ lénìí. Ta ló ní kó lọ wo bẹ̀ wá? Kí ló fẹ́ gbé síbẹ̀? Kí ló ṣẹlẹ̀ tó ń dààmú wọn? Mi ò gbé nǹkan kan síbẹ̀, kò sóhun tí mo fẹ́ gbé síbẹ̀. Ẹ kí ló lọ ń ṣe bẹ́ẹ̀ tó fi ń yọ wọ́n lẹ́nu? Mo fẹ́ rí ni, mo fẹ́ jíṣẹ́ fún ni. Mo dẹ̀ ní kàn pé, kán bá mi pé, kò dá mi lóhùn, kò jẹ́ kí n lè ráyè jíṣẹ́ fún. Òun ló jẹ́ kó máa lọ bẹ̀ lójoojúmọ́ tó ń yọ wọ́n lẹ́nu. Mi ò yọ wọ́n lẹ́nu, mo kàn fẹ́ jíṣẹ́ fún kí nǹkan sọ̀rọ̀ fún, kò dẹ̀ gbọ́. Ok, kí ló fẹ́ rí fún? Kí ló fẹ́ rí wọn fún lé yẹn? Sọ fún mi. Kí ló dé? Mo ní mo fẹ́ jíṣẹ́ fún ni, èmi àti ẹlẹ́dàá mi nìkan la mọ̀ iṣẹ́ tí mo fẹ́ jẹ́ fún. Ó fẹ́ jẹ́wọ́ ọ̀gbẹ́ni. Jẹ́wọ́ kí ni? Kí n jẹ́wọ́ kí ni? Ní sùúrù, ó dẹ̀ pé nǹkan tó ní ká ṣe fún tí mo ní ká má ṣe fún, mo lá máa padà ṣe fún sìn. Wàá bá mi lọ mú ìbọn wa nísìn, àwa fọ̀ lábẹ́. Ó máa jẹ́wọ́. Abẹ́ mi. Ṣó fẹ́ lò ni? Ó sì wúlò ọ̀gá, ó sì wúlò. Àwọn wo ló rán iṣẹ́ yìí? Ta ló gbé iṣẹ́ rẹ pé kó lọ máa jókòó sẹ́nu ọ̀nà wọn? Àbí kí ló fẹ́ sọ fún wọn? Jẹ́wọ́ nísinsìnyí kan tó fọ ẹ lábẹ́. Dáàdì àti mọ́mì. Dádì àti mọ́mì. Àwọn ló rán mi. Dádì àti mọ́mì wo? Ibo náà wà? Kí lorúkọ wọn? Ṣé o mọ àdírẹ́sì ilé wọn? Mo wà nílé wọn. Tẹ́ bá débẹ̀ wọ́n sọ orúkọ wọn. Ṣé o mọ ilé wọn? Tá bá gbé ẹ sí mọ́tò ń sìn, ṣé o mọ ọ̀nà débẹ̀? Ó dá ẹ lójú kó mọ bẹ̀. Okay. That's better. Yeah, hello sir. A ti ń rí way sir, ó ti jẹ́wọ́ sir. Yes sir. Yes sir. Straight away sir. Okay, thank you sir. Yes sir. Ìwọ dúró tì. Yes, I yọjú sọ́gà lọ́fíìsì. Ó ṣe. Yeah. máa lead ẹ̀. Ọ̀yá.
àti ìjọba. Fọgbọ́nṣọlá tó máa ń rí ohun sáyà àwọn èèyàn yẹn. Fọgbọ́nṣọlá jọ kí ló lè sọ ń pa ayé mi jọ torí Ọlọ́run wá ayé mi bó ṣe rí kọ́ kìkì ọ̀rọ̀ kọ́ sínú ayé mi jọ. Àlàyé kí ló ṣẹlẹ̀ Fọgbọ́nṣọlá jọ gbà mí kí ló kù tí mo lè ṣe. Ó dá jọ kí la máa ṣe sọ̀rọ̀ sáyé. Ìbọn máa ń dẹ́rù bà mí mi fẹ́ gbàriwo bọ́n má yìnbọn. Ìyá àti bàbá tó ní àwa bá bíbá ikọ ibo náà wà. Ṣáàrí pé mò ń wò wọ́n ilé tí bàbá kọ́ ní bàbá ò bàjẹ́ tó yẹn tó bá wà ń lé wọ́n ti bọ́ta wọ́n ti kí yín welcome àmọ́ mo mọ ibi tí ìyá wà ìyá ò gbé bí mo mọ ibi tí ìyá ń gbé ìyá kan máa ń wá ó wá máa ń kí bàbá ni. What's the meaning of this rubbish now? Ọ̀gá bàbá ìwé sí táìmù wa ní now. Okay. Ẹni bá máa mú ọ̀bọ̀n kan. A ṣe bí ọ̀bọ̀ ọ̀gá. Ọ̀gbẹ́ni ó sọ pé a máa bá ìyá níbi tí wọ́n wà. Bẹ́ẹ̀ni ṣó lè mú mi débẹ̀ nísìn. Mú mi lè ṣọ́ lọ́dọ̀ ìyá nísìn. Move. Ọ̀gá. Mami ẹ ti nálejò ẹ wò ẹ ti nálejò wọ́n ní ta ló rán mi iṣẹ́ mo jẹ́ ká mọ̀ pẹ́yìn lẹ rán mi ẹ wò ẹ bọ́ síta kẹ wá bá wọn. Kọ́ wá bàtà ni ọ̀gbẹ́ni má sọ fún mi pé Iyemẹja ni màmá ẹ̀ tó mú wa bọ̀ wá bá. Mami tèmi kọ́ ni Iyemẹja ọ̀rẹ́ jọ ni àwọn àti Iyemẹja. Okay. Tí òtútù tó bá mú mọ́mí mi ni wọ́n máa ń jáde lọ sí ọ̀dọ̀ dádì náà máa lọ ń yẹ òrùn. Oh my God! What's up? Kí ló ṣẹlẹ̀? Ṣẹ́gun! Stand up! Dreamer! Release! I said release! Ẹ wo ẹ jẹ́ kí n sáwá sọ̀dọ̀ yín. Ṣẹ́gun! Ẹ jẹ́ kí n sáwá sọ̀dọ̀ yín. Ẹ jẹ́ kí n sáwá. Dreamer! Release guys! Release! Kí ló ṣẹlẹ̀ ọ̀gá ẹ bá mi release àwọn boys yìí náà kí ló ṣe wọ́n náà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ni report mo fẹ́ sọ lọ́hùn ẹ jọ̀ọ́ ẹ bá mi release wọn ẹ wo ẹ jẹ́ kèmí. ìlú tí mo bá wo torí Ọlọ́run ẹ má ti lọ ẹ wo ẹ ṣe ọkọ̀ fún mi ẹ bá mi release àwọn guys yìí kọ́ tiẹ̀ wà ókè kájọ máa lọ padà sí station ẹ gbọ́ ibi tí kéèsì ìdè yìí ẹ wo mo withdraw pátápátá Ọlọ́run ọba I withdraw. wo bá méjì ni wàá lọ sí ọjà níbi tán ti ń ta ọṣẹ dúdú. Ok. wàá ra ọṣẹ dúdú. wàá lọ wá èkùrọ́ níbi tán ti ń tà. wàá wá ra èkùrọ́ iye ọjọ́ orí ènìyàn wọn kọ̀ọ̀kan ni wàá wá pa tí wàá lọ̀ mọ́ ọṣẹ dúdú wàá fi fọ̀ wọ́n ní orí. ìyẹn kan. ìkejì wàá lọ síbi tán ti ń gbàdúrà tí àdúrà ti ń gbóná gidigidi àdúrà òtítọ́. wàá mú omi àdúrà tó bá ń bẹ níbẹ̀ ìwọ ṣáà gbé kó má bọ̀ kó wá fi fọ̀ wọ́n èyí tó bá tẹ́ lọ́rùn nínú méjèèjì ni kó wá lò. mo máa ṣe tán. wá o gbọ́dọ̀ rẹ́yìn. kí n má rọyàn. o gbọ́dọ̀ lọ fúnra rẹ ni. kí n ṣe fúnra mi. tún wá gbọ́ tó o bá tètè tí wákàtí mẹ́rin bá ti lè lù wọ́n máa jẹ́ra.
ọ̀daràn tó ń pè níyàn ní ọ̀daràn. Dúró dáadáa. Mo bí rẹ́rìn. Sorry. Ṣé bákan náà yìí ni? Kí ló ń sọ fún mi pé kí n ní sùúrù fún un? Èmi ò rírú ẹ̀rí ni. Iṣẹ́ tí wọ́n ti fún mi ní part payment ẹ̀ tó wá sọ fún mi pé kí n ní sùúrù. Kí ni mo fẹ́ ní sùúrù fún? So kí ni màá ní sùúrù fún bẹ́ẹ̀? So ẹ tí ì ṣe nǹkan kan sí. Ó dẹ̀ ń fọkàn mi balẹ̀ láti gẹ̀ta. Ok, kò sí wàhálà. No, èmi náà get back sí ẹ. Ṣé bí mo fẹ́ get back sí mi ni? Kò sí problem, let me know and get back sí ẹ. Kò sí wàhálà. Ok. Baby, kí ló sọ pé ó tún ṣẹlẹ̀? Orí kan náà láì wá. Orí ẹ̀ náà láì wá. Nǹkan kan náà náà yìí sọ. Kí n ní sùúrù lórí iṣẹ́ tí wọ́n ti fún mi ní owó ẹ̀ tó tún ní kí n dá padà, wọ́n tún ní kí n má ṣe mọ́. Olúwa o. Kí ló lè bá Ọlọ́run? Ọkọ mi máa take it easy ni o. Ṣé ti gbọ́ Sherry? Ìkọ́ tí mi believe ni wípé contract yẹn kò kí n ṣe títí wa ni. Tó bá jẹ́ títí wa kò ní já mọ́ ìlú mi lọ́wọ́. What are you saying? Bẹ́ẹ̀ ni. Ìwọ náà listen sí rẹ kó gbọ́ nǹkan tó ń sọ. Ọkọ mi á fi sùúrù. Contract wo ni kì í ṣe tiwa? Contract ti jọ sign tí mo ti sign tí wọ́n ti fún mi ní part payment. Á fi sùúrù. Ó sọ pé kì í ṣe tèmi. Á fi sùúrù. What is it? Mo fẹ́ rí yín ní sá. Kí ló ṣẹlẹ̀? Ó wà very important sá. Kí ló ṣẹlẹ̀? Mo ń gbọ́. Ṣé rí nípa man tí ẹni kí ọlọ́pàá wá arrest ní sá? Nígbà tí wọ́n wá tẹ́rí pé mi àtọ́jọ́ bí lẹ́nu nìyẹn, wọ́n bá mi sọ kíní kan tó wà very very important to my life. Ìgbà yẹn ní kí ọlọ́pàá wá arrest wọn. Pọ́ǹtì tí ó máa là mí ẹ̀gan ní ọgbẹ́nu lé tọ́lọ́pàá yẹn fi dé. Mo wá fẹ́ béèrè pé ibo lẹ bá kéèsì yẹn dé gangan sìn sá. Ṣé mo ti gba béèlì ẹ̀mí àbí police station gangan ló wà sá? Ṣùgbọ́n nǹkan tí wọ́n bá sọ. Bàbá Ahmed, sir, mo mọ problem yìí. Thank you, sir. Máa help yín. Ṣé sá? Ọ̀nà kò ní ìkẹ́ dọ̀bálẹ̀ fún mi. Mo ní màá ràn yín lọ́wọ́ gbogbo ọ̀nà. Níbẹ̀ mọ àbúrò mi Ṣẹ́gun tó lead àwọn ọlọ́pàá tí wọ́n wá gbé nuisance yẹn kó lẹ́nu gate mi. Mo ti tẹ dárúkọ ẹ nìyẹn. Ẹni tí mo dárúkọ ẹ bẹ́ẹ̀ ni ó máa padà wá síbí láti wá fún mi ní feedback tó ń ṣẹlẹ̀ gangan. Ẹ má jẹ́ kí ẹ fẹ́ gba nọ́mbà ẹ̀. No, ẹ má dààmú ṣó ti yé yín. Ibẹ̀ fẹ́ gba nọ́mbà àbí ẹ má wọrí mi á bá yín pè. Máa bá yín pè. A lè wá síbí pẹ̀lú mọ́tò yẹn. Èyí tí wọ́n fi mú wèrè tí wọ́n wá mú bí sí àárín mọ́tò wọ́n á ju ẹ̀yìn sẹ́yìn pẹ̀lú handcuff. Torí nǹkan tẹ́ fẹ́ sọ ni pé ilé ti sú yín àbí òrùlé ti pọ̀ jù ẹ fẹ́ lọ gbatẹ́gùn àti AC lọ́gbà ẹ̀wọ̀n. Ẹ̀hún tẹ́ fẹ́ sọ nìyẹn. Èmi á bá yín pè wá á dẹ̀ mú yín sínú sẹ́ẹ̀. Madam ẹ máa gbọ́ mà ṣe ní tí kò bá kò yí ọ̀gá ó ń bá mi sọ nǹkan kan tó wà very important to my life lọ́wọ́ nínú ọ̀gá ní kò wà rẹ̀ sẹ́ẹ̀. Bàbá kí ló wà important tẹ̀ ń sọ tó jẹ́ ká gbọ́rọ̀ ṣé nǹkan tẹ̀ ń sọ ó tálẹ̀ mọ́ tó ń sọ nílẹ̀ ni. Àníyàn ń dààmú wá ń bẹ sọ pé ó ní nǹkan kan tó fẹ́ sọ kí ló fẹ́ sọ tó wà important. Ìwọ náà sọ bí àbí. Ẹ wọ ẹbẹrẹ yín dà sọhùn jàre. Ó sọ bẹ́ẹ̀ mo ti mọ tó ṣẹlẹ̀ ẹ má wọrí ẹdún èmi ni mo bá yín rojọ́. You know what? Ẹ mọ ní sì tí mi ò fi gbẹ́jú sí yín láti ìgbà tí ẹ ti sọ wípé nǹkan kan wà tó fẹ́ bá yín sọ nǹkan kan wà tó fẹ́ bá yín sọ tí mo fi wò yín. Mo rántí ìgbà tí ẹ débi mo rántí ìgbà tí a jọ bẹ̀rẹ̀ mo wo àtẹ̀yìnwá ìtorí ẹ̀ ni àmọ́ nísìnyí mi ò kí ẹ̀ mọ́ tó bá máa bàjẹ́ kó bàjẹ́ ẹ má wọrí. ẹ sì sùn sà permission to fall out sir. No, don't fall out. Yes sir, mo fi ọlọ́wọ́ bàṣẹ lẹ́yìn sir mo fi 16 alukura mo fi búra sir. Mi ò ní sọ kankan lórí ẹ̀ mọ́. Ẹ wo bí káyọ̀ tó fi 22 búra màá jẹ́ kí Ṣẹ́gun débi. Thank you sir. Ṣẹ́gun will visit you now. Go back to the state sir. Voilà. 16 alukrihan. Kò tiẹ̀ fọ́ ní rárá. Oh my God. N sọ ń wíru bẹ́ẹ̀. Ọkọ mi ẹ wò ẹ má yẹ kí yẹn wé yín dáhùn o
ṣé ti gbọ́ kí lẹ fẹ́ jẹ báyìí. bébí ẹyin ni mò ń bá sọ̀rọ̀. Fúnkẹ́ mi ò jẹun. ẹ lè sọ fún mi pé jẹ nǹkan kan ẹ lè sọ fún mi pé jẹ nǹkan kan máa wá nǹkan tẹ máa jẹ fún yín ni ẹ wo ẹ mú nǹkan tó ṣẹlẹ̀ mo máa yẹ kí ìyàwó yìí gbà wọn ń bọ̀. bínú pẹ́mi ò dá ẹ lóhùn látàárọ̀ ebi kì í panú kọ́rọ̀ mi wọ́ ọba ló ń jẹ bẹ́ẹ̀ni kí ló dé tó ń gbọ̀n. torí àwọn bọ́ìsì yìí náà ní ẹjọ́ torí Ọlọ́run ká tètè release wọn ẹ̀yin náà lẹ ní wákàtí 4 kò gbọ́dọ̀ kọjá. omi àdúrà ló gbé wá. bẹ́ẹ̀ni sá omi ni. onígbàgbọ́ nínú Jésù. gidi gan sá. ó yá kó máa dà lé wọn lórí lẹ́yọ kọ̀ọ̀kan. ok sá tí n bá dà lé wọn lórí sá ṣé ara wọn máa wà ok sá. ìyẹn tó bá jẹ́ pé omi gidi ló gbé wá. Alhamdulillah. Abi Alani. Olúwa o. Oje. Jehovah. Bàbá ẹ ṣé o, bàbá ẹ ṣé, bàbá ẹ ṣé gan. Ẹ ṣé gidi gan, bàbá ẹ ṣé gan. Ẹ̀yin alákọ̀ọ́rí tí n bá jẹ tùítọ́ kẹ́ ẹ wá arrest mi. Rárá sà, Ṣẹ́gun, Officer Ṣẹ́gun, get up. Officer Skendo, please stand up, please. Stand up. Dreamer, come on, get up, guys. It's time to go, please. Let's Ṣẹ́gun, stand up, come on. Officer Skendo, officer ni yín, man, don't do like this. Officer ni yín, stand up. Dreamer. Kí ló ṣẹlẹ̀? Àtìgbà tó ti wà lọ́dọ̀ yín bí get back sí mi. Mo dẹ̀ sọ fún yín pé mo suspect pé àwọn kan ló dìde ràn wá sí ọ̀dọ̀ mi láti máa wá threaten mi. Bí àkọ́kọ́ mi wà tí wọ́n fẹ́ kún tán ní ṣe pẹ̀lú mi. Ẹ dẹ̀ fi máa sí ọ̀dọ̀ yín láti jọ ẹ̀ dá sí mi. Nígbà tẹ́ ẹ bá wá fún mi ní feedback lórí nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ gbé ìgbésẹ̀ lórí ẹni tí mo ní kékeré wá bá mi arrest nínú ilé mi. Ṣé àwọn tí wọ́n rán wá tó bá rí pé ẹ ò gbé ìgbésẹ̀ pa ẹ̀ tó dẹ̀ wà láhàámọ́ yín ṣé wọn ò ní rán ẹlòmíì kó wá bá mi. Àwa náà ń ṣiṣẹ́ wa à ń ṣe investigation wa lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n gbogbo investigation tá a ṣe ó fi hàn dájú pé arákùnrin yẹn kò mọ nǹkan kan nípa ẹ̀sùn tẹ́ fi kàn. What are you trying to say? ṣe rí i pé èèyàn kan ó ń threaten yín yẹn àwa máa ṣiṣẹ́ lórí ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa ṣùgbọ́n lórí ọ̀rọ̀ arákùnrin ó ju bá ṣe lérò lọ. Ó ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Àbí kò sí wàhálà mi ò lè blame yín ọ̀gá mi ò kọ́ yín níṣẹ́ yín o iṣẹ́ yín lẹ̀ ṣe but ọ̀gá gbogbo tẹ́ ẹ̀ sọ òye mi rárá kò sí wàhálà àbúrò mi nǹkan torí mo ti pe nọ́mbà ẹ̀ kò lọ mo pè é títí kò yé mi. Yes, come in. Chance. Yeah. Oh, okay. Thank you. How many chances, sir? Hold on. Officer Ṣẹ́gun ńkọ́? Officer Ṣẹ́gun wà nílé, sir. Ó mì pé Ṣẹ́gun wà nílé. Bẹ́ẹ̀ni, sir. Ẹ ti gbọ́, àbúrò yín ó wà nílé. By this time of the day, ilé. Mo dé o. Èmi Fọgbọ́nṣọ́ láti dé ẹni lọ lọ́bọ̀.
ẹni lọ lọ́bọ̀ ṣọ́wọ́ alẹ́ àbí òsínlẹ̀ kí lè bá a sọ nǹkan tó ní sọ fún. àbí ọ̀sẹ̀ yẹn ń bẹ̀. ṣé ọ̀sẹ̀ yẹn ń lé ni. tọ́ tí ọ̀bá sẹ̀yìn lé ẹ wò Fọgbọ́nṣọlá ti wá ọ ti ń lọ. á jẹ́ pé ìpàdé dọjọ́ mìíràn tẹ́ ẹ̀ bá dà ẹ̀yin lẹ́mọ̀. Baba. 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 Kí ló dé tí ìfúnrú lè ń sún ìwà ìlátàrún tí kò sùn kalẹ̀ sí bíbá yìí? Tó yọ lọ, ṣé mi ò ní láti láti sùn? Ṣé mi ò ní láti sùn àbí? Ṣé ọ̀gá tẹ hàn ní mọ́tò mi ò ṣílẹ̀kùn fún wọn ni àbí kí ni problem tó ń jẹ lórí ẹ̀? Olùwò lè ń sọ ẹ́ ṣé ìtò ń ṣe níbẹ̀ látàrọ̀ kò ojú kó máa tẹ hàn ní mọ́tò lọ ṣé ìmọ̀ kan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ látàrọ̀ ni. O lè tún wọlé ayé mi. Ìwọ mi báyìí ó lè olúwọlé ṣé tó lè bá wọlé ṣé ẹ̀yin máa dúró. Mi lè fagbára dúró ná but ṣé àbọ̀gà tí páàkì síta àwọn fọgán wọlé ni. Gọ́ọ̀mù ló páàkì ṣe bí wèrè kan báyìí tó máa ń disturb wa tó máa ń gbá géètì yẹn tó pèrè ní Fọgbọ́nṣọlá ṣe bí wọ́n ló wà níbẹ̀ látàrọ̀ tó ń gbá géètì látàrọ̀ tẹ́lẹ̀ sùn. Fọgbọ́nṣọlá wa bí? Kò ní yẹ. Aláàánú àṣà fún ẹ ò ní jèrè. Fọgbọ́nṣọlá wa bí mò ń sùn nígbà tó jẹ́ ò lè fọ́ blọọkù mọ́ mi lórí kí n jí kẹjẹ́ ìbò mi. Aláàánú àṣà fún ẹ o. Ẹ jọ ṣé ìwọ lè sọ solution sí ọ̀rọ̀ Ahmed fún mi? Ṣé o lè sọ solution sí ọ̀rọ̀ Ahmed fún mi? Ṣé o lè wọ́n solution sí? Ṣé o lè wọ́n solution sí? Àbí? Ok, àbọ̀ àbálọ̀ tiẹ̀ Fọgbọ́nṣọlá. Bùdá mi pẹ̀lẹ́. Bùdá mi, ṣínú dùn yín jáyà lọ ni. Tí bá tẹnu yẹn máa dún yé, tí bá tẹ àyà yẹn máa ṣe yíṣ. Gbogbo ẹ̀ ló ń dùn mí láti inú. Ṣẹ́gun. Ojú ń tì mí fún ẹ o. Ó ṣí bí obìnrin. Ó ti gba ọ́fíìsà ní ẹni. You're a man, man. And ó dẹ̀ sọ mi pé èèyàn kan ló ṣe gbogbo yín báyìí. Ó máa ṣe fífọ̀ kan fún mi. Mo fẹ́ mọ ibi tẹ́ni ẹ wà, mo fẹ́ rí. Ẹlẹ́dàá ò ní jẹ́ kó rí. Why? Tó o bá rí o ò ní rí mọ́. Ò ní rí mọ́. Má mi fọ́ sí. Yes, come in. Wọ́n ti sọ ibi tó wà fún mi. Is this Ṣẹ́gun? How come? Sorry, sir. You're welcome. Ṣẹ́gun kí ló dé? Mo expect ẹ kó get back sí mi lórí ẹni tí mo ní kó wá múlé mo dẹ̀ lọ sí ọ́fíìsì mo bá ọ̀gá ẹ̀ sọ wípé kò yé òun lórí ọ̀rọ̀ kéèsì yẹn àwọn colleagues ẹ̀ sọ wípé ó wà nílé. What is this? Mr. Badejo, I beg you in the name of the Lord, please go. Go. Go, báwo? Bó ṣe máa ní lọ. Yes, go. I said I want to know what happened to you. Kí ló ṣẹlẹ̀? Ẹni tí mo ní kó wá arrest ilé mi nǹkan tí mo sọ pé ó ń threaten mi. Báwo ló ṣe jẹlẹ̀? Sir, Mr. Badejo, tẹ́ ẹ bá tún ní kí wọ́n bá yín arrest anybody. Tẹ́ ẹ bá tún pè mí, máa wọ pé kò ní dáa fún yín. Ẹ wò, ọjọ́ tẹ́ bá tún pè mí sẹ́, eriwo lọ́bọ ń jẹ lẹ́yìn ọkọ̀ sá. Ọjọ́ tẹ́ bá tún pè mí kí wọ́n arrest anybody, ẹ ní jèrè. Ẹ wá máa lọ. Tẹ́ lanú lẹ̀ bí road closed. Ẹ máa lọ.
tẹ́ dúró dàgbùnú bíi street light tí ò ṣiṣẹ́ mọ́ ẹ wá máa lọ kí ni. Ṣẹ́gun ṣébi náà ni gbogbo eléyìí ń ṣẹlẹ̀ sí. Young man, my name is Officer Dele. Ṣé ẹ̀yin lè rán wọn níṣẹ́ dé torutoru? Ẹ rí èèyàn rán wọn láti arrest, ó wá jẹ́ ẹ̀bọra lẹ́ni kan lọ arrest fún yín. Báwo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan yẹn? This is the way out. Respect yourself. Ẹ máa lọ. Bó ṣe rí wọ́n rí ṣòpa wọ́n rí gbọ́ọ̀rọ̀ ẹ̀gùn tí ó lè wá sọ pé ó ń lọ máa arrest ẹ bọ́ra tó ṣe rí rádaràda ẹgbẹ́ mi pẹ̀lẹ́ Ṣẹ́gun pẹ̀lẹ́. ẹgbẹ́ ọkàn sí Ṣẹ́gun Gbàgbà. Fún sí ó ti ń gbà bẹ́ẹ̀. Ṣẹ́gun. Kí ló ṣẹlẹ̀? Mi ò mọ̀ yín rí o. Ó ti yé mi. Ẹ lè rántí ṣùgbọ́n mi rántí. Ẹ wá bí báyìí, bí ọjọ́ mélòó kan lẹ wá bí báyìí. Nǹkan tẹ́ ẹ sọ nípa ọmọ mi ó tọ́ ni. Mo fẹ́ join secret kan máa pa. Ọmọ òun gan. Mo ti mú lọ sọ́dọ̀ àwọn èèyàn bàbá ẹ̀. Mo ti mú lọ. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé. Ẹ dúró, ó ní kankan tí mo fẹ́ fún yín. Ṣé ti rí mineral tẹ láìkì yẹn? Méjì ni mo máa fún yín lẹ́nu. Mineral méjì ni mo máa fún yín lẹ́nu. Ẹ wá. Ẹ gbà. Ẹ ti sọ mí di wèrè. Ẹ sọ mí di wèrè àbí? Ohun tí mo fẹ́ ṣe lè fún mi. Nǹkan kí nǹkan tẹ bá ti fẹ́ ni máa fún yín. Ẹ mórè tẹ́ ẹ ṣe fún mi o. Ẹ ti ẹ mórè rárá tẹ́ ẹ ṣe fún mi. Nǹkan kí nǹkan tẹ bá ti fẹ́ ni mo máa fún yín. Ẹ sọ máa ṣe. Ẹ máa ń lara èèyàn. Ẹ yé lara èèyàn mọ́. Ẹ̀dákẹ́dá tó bá ti ń lara ènìyàn ayé ọmọ wọn ń da. Àwọn gan fúnra wọn kì í gbádùn ayé wọn nítorí wípé ìgbà tó yẹ kẹ́ ẹ bójú tó ọmọ yín lẹ fi ń lara èèyàn kiri. Ẹ wò tẹ́ ẹ bá ti jẹ́ kí nǹkan tẹ́ ẹ ní kó máa tó yín tẹ́ ẹ sì lara èèyàn mọ́ ó tán. Ohun tí mo fẹ́ nìyẹn. Ṣé ẹ lè fún mi? Ẹ ò lè fún mi. Ó ti bà wọ́n. Ẹ jọ̀ọ́ kí ni tẹ́? Aago 3 ti fẹ́ lù mi ò lè dúró mọ́. Mọ́tò yìí rèé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì. Ìgbà tí mo wà nínú iṣẹ́ ìránṣẹ́ mo nírú mọ́tò yìí. Mọ́tò mi dà mi ò rí mọ́. Mà ṣe o. Kí ló dé? Kò ṣìkẹ̀. Kò ṣìkẹ̀. Kò ṣìkẹ̀. Mo rántí mọ́tò mi náà máa ń ṣe bẹ́ẹ̀ nígbà yẹn tí kò ní ṣí. Tí n bá ti gbé òkúta tí mo fọmọ gbogbo ẹ̀ ó máa ṣí. Ibo màá ti rókúta o.
Hello? 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 ẹjọ́ kí ni time aago yìí kò ṣiṣẹ́. Bọ̀dá ẹjọ́ kí ni time. time kò sí aago lọ́wọ́ mi bí bọ́tà bá ní ká wò báyìí a máa ti wà ní after 6. aago mẹ́fà aago mẹ́fà ti lù. Bọ̀dá ẹ kúrò lọ́nà mẹ́fà bí ò lè dúró mẹ́fà. ẹ wo ẹ̀gbọ́n ẹ fi ẹni ẹlẹ́ǹtì ẹ iṣẹ́ tí mo wá ṣe bí ẹ jẹ́ kí n ṣe ní kíákíá kí n padà síbi iṣẹ́ ẹ bá mi restart ẹ kí n wò. kò start ni. mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn máa ń tanná ni bóyá ń dún látàárọ̀ ni kò start mọ́. ẹ ṣí bọ́nẹ̀tì báyìí. Jesus Christ. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo ẹ̀gbọ́n kò yé mi náà o. Èwo ni kí ọkọ̀ máa lanú láì ṣe ọkọ̀ tipa. Kò yé mi o. Kí la fẹ́ ṣe sí báyìí? Ẹ wo mi tí ẹ mọ kankan bá ṣe wà ẹ̀. Àfi tí mọ́tò ìbò ṣe wà àfi tó bá tutù nìkan o. Tí ó bá tutù a lè rí kankan ṣe torí mi ò lè tọwọ́ bọ̀. Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀ báyìí torí Ọlọ́run? What is all this? Hey! Mo ń bọ̀. Paracetamol ni kò rà. Ń bọ̀ ẹ̀. Okay. Darling, kí ló sọ pé ó tún ṣẹlẹ̀? Ó ní mọ́tò yẹn látúnṣe mú rárá. Àbírò kí wá lélẹ̀ báyìí nítorí Ọlọ́run. Ṣojú nǹkan tó ṣe yẹn náà lọ ni. Ọlọ́run ló tiẹ̀ yọ ọ̀ngàn. Ó ní ní workshop àwọn pé àwọn ọmọ kan ń ṣiṣẹ́ lábẹ́ mọ́tò ọ̀hún. Ó kàn déédéé tún gbaná lójijì ni. Kí ló ń ṣẹlẹ̀ torí Ọlọ́run báyìí? Kí la fẹ́ pè léyìí? Ta ni yẹn kó wọlé o? Madam, mo ká yín wọlé lẹ́nu. Ẹ ká sọ. Ọ̀gá mi. Bọ́lájí. Sà. David. Sà. Ẹyẹ ò sọ fún ẹ pé kò mọ̀. Bẹ́ẹ̀ni sà. Ẹ wọ ìjókòó. Ẹ ṣé madam. Ọ̀gá mi. Bọ́dà Bánjí, kí ni nǹkan tí máa jẹ tí máa mú kí ọmọ bá yín gbé wá? Madam, ṣé mo wá jáde jù ni? Ẹ̀wẹ̀ má wọrí tí n bá ní ìdẹ́nìtì máa pè yín. Ẹ ṣọ́. Ẹ jẹ́ kí n fi ọ̀gá mi. Ẹ kú gbádùn. Yẹ́sà. Yẹ́sà. Ẹ wò. A ní mo tún rí náà jù sí. Àbí sùúrù ọ̀gá. Ẹ wò. Ẹ jẹ́ n sọ fún yín nǹkan méjì ló gbé mi débi o. Alákọ̀ọ́kọ́ ni ṣeré mi fúnra mi decide pé ní
gbogbo ayé mi lénìí ibi ni mo ti máa lọ ibi tí mo gbé fàájì ti sí lánàá ibẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ bí lénìí bí Kẹ́mi bá pè mí nọ́mbà mi ò lọ available. èmi tèmi o. ó ní nǹkan tí mo fẹ́ bọ́gà sọ personality Mr. Bọ́lájí ò gbọ́dọ̀ síbẹ̀. David yan mi ẹ̀yẹ́ mọ ibo ẹ̀ máa burú o so you get wetin you wan talk with oga privately mo dey gbé sí mọ́tò you no tell me. ẹ wo. wetin now I no fit follow my oga talk again. No worry you go follow and talk well ṣebí wo ni mo mọ̀ wá fẹsẹ̀ nìdílé ni ẹ wo ọ̀gá ẹlẹ́ẹ̀kejì níjàre ṣe láti last year tẹ́tí ṣe bẹ́ẹ̀ de kan kọjá mo ti ń plan kankan wípé ní yẹ́ yìí èmi ni máa jẹ́ ní àkọ́kọ́ tí máa kọ́kọ́ wish yín ní happy birthday so sir happy birthday in advance sir. Oh, that's great. Thank you so much. Yóò wọ́n kí mi ò rántí. I'm serious. Yóò rántí birthday mi. Ìjọ kan tó kàn tiẹ̀ cross mind mi mọ́ pé 17 máa tiẹ̀ ti fẹ́ dé báyìí. Àbí 17. Àbí 17. 16 ni birthday yín ta mọ̀ ọ̀gá Saturday yìí dẹ̀ ni 17 tẹ̀ ń dárúkọ Sunday nìyẹn. Oh. Wọ́n tí wọ́n pé 16 ni o. And thank God pé wọ́n ti rántí. Ìka ló máa ń rántí báyìí. Ọ̀gá wo yọmi súnmọ́ sún. Ọ̀gá mi ò pé rántí ọjọ́ birthday. Ó ti rán mi létí 16. Ọ̀gá nǹkan ṣẹlẹ̀ ẹ wò ẹ sọ fún mi nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní kẹsàn gangan kò nọ́mà. Bọ́lájí. Sá. Kò sí munch kankan tó ṣẹlẹ̀. Ọ̀gá ẹ sọ fún mi àti ìtìjọ wà tí pẹ́ náà ṣe mọ̀ pé ẹ̀sìn yìí ni mò ń tẹ̀lé sọ fún mi. Ọlọ́run mú ọ̀nà tí ara mi. Ọ̀gá. Darling, Adékúnlé ló náà fẹ́ bá yín sọ̀rọ̀. Hello, Kúnlé, báwo ní school? Ọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀? Gbogbo yín jẹ́ wá ń fi happy birthday in advance sí ọjọ́ kan náà báyìí. Okay, thank you. What might this one come? Màá pè é later fúnra mi. Okay. Ọlọ́run fẹ́ kí ni happy birthday in advance. Bọ́dà Bọ́lájí, wọ́n kí ni ẹ máa jẹ kán bá yín gbé wá. Kẹ́ ẹ má wọrí, ilé mi ni mo wà, ilé ọ̀gá ilé mi ni. Ẹ pè mí tẹ́ bá ti ṣe tán. Bẹ́ẹ̀ni, máa pè. Sọ wàhálà. Ẹ jẹ́ kí ọ̀gá. Èmi kò mọ̀ pé èmi máa kọ́kọ́ kí n fún birthday fọ́dún, mo dẹ̀ ti ṣe yẹn. Ètò ọ̀gá, kí ló ń ṣẹlẹ̀ gangan? Yes. Mọ́mí. Ẹ káàsán wà. Ṣé dáadáa lè dé? Ẹ̀kọ́ àtijọ́. Ẹ lẹ́wà. Ọjọ́ mẹ́ta ẹ kú tọ́jú mi o. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Ọlọ́run ọ̀ṣọ́fà ò ní dúró tì yẹn ni. Ṣé wá rí olúùjọ mímọ́ kò ní jẹ́ kẹ́ ẹ rí ilẹ̀ láéláé. Mo dúpẹ́ o. Bàbá wa. Ṣé ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì ṣá? Mo ń lọ mi ò dẹ̀ kí ń lọ. Kí ló dé? Ṣé rí ọmọ yín tí mò ń ṣiṣẹ́ fún tí mò ń ṣọ́ yìí? Ó gbó odidi ṣọ́ọ̀ṣì lọ. Lóòótọ́ ọmọ mi lè ń ṣọ́ àmọ́ kò sẹ́ni tó ga jọ Ọlọ́run lọ o ṣe é fẹ́ gbọ́. Ó pẹ̀lú nǹkan tí mo ṣe wá rọ́mọ mi ń bí lénìí kí n lè ṣàlàyé fún wípé kó máa lọ sí ṣọ́ọ̀ṣì dáadáa torí pé ìdí ìgbàgbọ́ la bí wọ́n sí o. Olúwa ojú ò ní tì í. Ṣé rí for the fact wípé mo gbọ́ wípé ẹ fẹ́ wá bá wọn sọ̀rọ̀ inú mi dùn. Ẹ bá wa rọ̀gà ẹ bá mi fi nǹkan kan kún. Ṣé rí ọkùnrin kan máa ń wá bí tó máa ń fẹ́ rí ọ̀gá kó bá ọ̀gá sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀gá ò kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹnu ọkùnrin ó important sí life mi ju church tẹ́ni máa lọ lọ. Bẹ́ẹ̀ ni ní gbogbo ìgbà tó bá ti wá bí ẹ bá mi bẹ ọ̀gá kọ́gà kan fún wọn l'opportunity láti sọ ọ̀rọ̀
èmi adé píkì tí mo fẹ́ píkì ó tán. kó mo jù bẹ́ẹ̀ lọ yá wa. ìyókù lẹ̀ fọlọ́run ẹ wò ó lẹ́ẹ̀kan sí mo tún dúpẹ́ lọ́wọ́ yín ọ̀rọ̀ yín ò ní dojúrú àwọn ọmọ tí náà máa pàdé aláàánú. àṣẹ wa ń tiri ké. èmi àwọn gbogbo mo fẹ́ bá sọ ẹ ṣé mo dúpẹ́ máa nífẹ̀ẹ́ yín ẹ ṣé o. ẹ jọ ma. kí ló dé bàbá. ara yín tíá. gan. ẹ má bá jàyà ẹ jọ ẹ tẹ́ bá fẹ́ bọ́gà sọ̀rọ̀ ẹ bá mi fi ọgbọ́n àgbà ẹ bá fi gbé kalẹ̀ mi ò tí ì ríṣẹ́ mi o. ìdẹ̀dẹ́rù bà mí ẹ wo ẹ fi yòókù lẹ̀ ibi tẹ́ ẹ̀ sọ dé gan ó yé mi jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ní gbàjẹ́ lẹ́nu yìí torí pé ẹ̀ ń tún tiwa ṣe ni ọ̀rọ̀ yín náà ò ní dojú mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ẹ fi yòókù lẹ̀ ọlọ́run akọ wa bẹ́ẹ̀ mi mo bí ẹ ṣe bàbá mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o. ìyá rẹ̀ ìyá dáadáa nìyá wa ìyá dáadáa nìyá wa wọ́n ń kéwu lọ́wọ́ ní kúkẹ́. ẹ máa jẹ́ ká súnmọ́ lọ́hùn kó máa sẹ́ni tó máa ga jọ lọ́hùn ọba lọ ẹ jẹ́ ká súnmọ́ lọ́hùn ní ẹbọ ààyè mímọ́ àdúrà ló máa lè ṣe nǹkan tó wà nílẹ̀ àtọkọ àtìyàwó àdúrà máa lọ tó wà nílẹ̀ nǹkan tèmi máa ń rí ìmọ̀ lágbára ẹ jọ ọ̀rọ̀ àdúrà máa ní. mami ṣé tún ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣá. ṣé mo tún ti bẹ̀rẹ̀ ló fẹ́ wí ṣé mo tún ti bẹ̀rẹ̀ ní àtọkọ àtìyàwó yín àdúrà lẹ máa ní láti máa gbà kógun ayé má bàa borí wa ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ẹ ṣé mo dúpẹ́ ní gbogbo ìgbà náà lèmi náà máa ń sọ fún wọn wípé kí a máa lọ sí church ká súnmọ́ Ọlọ́run àmọ́ bí mo ṣe rí nǹkan bó ṣe rí bí schedule wọn ṣe tight tó torí ẹni mo ṣe disturb wọn mọ́. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó máa kọjá abẹ́ ṣe fọwọ́ yẹpẹrẹ mú un lọ kò máa ń ṣọ̀tá máa ń fọwọ́ kéńkélé mú ẹ ti ẹ̀gbọ́n náà ẹ dákun ẹgbọ́n talẹ́nu náà tó ń wá sínú ilé yìí tó ń kan géètì tó ń kan lẹ̀kùn lójoojúmọ́ tẹ́ ẹ̀ fún láàyè láti rí yín ó lóun lọ́rọ̀ láti bá yín sọ talẹ́nu náà Bádéjọ èmi ṣáà nìyá ẹ. bẹ́ẹ̀ ti báwo ta ló fẹ́ wá bá a sọ̀rọ̀ tádé. ṣé bí bàbá Ahmed náà ló sọ fún mi pé èèyàn kan ń wá tó fẹ́ rí yín tó lóun lọ́rọ̀ tó ń fẹ́ sọ tẹ́ ẹ̀ jẹ́ kó rí bí wọlé. mọ́mì ẹ má dá bàbá Ahmed oníkòbòkòbò yẹn lóhùn. bẹ́ẹ̀ni oníkòbòkòbò ni oníkòbòkòbò bàbá Ahmed. ẹ ṣe màmí ẹ̀yin àgbàlagbà lẹ́ni pé tí ọ̀rọ̀ bá dé ojú ṣíṣú ẹni fòrò àlà ẹja fi ti bàbá Ahmed lẹ̀ kí ni nǹkan tí ẹ fẹ́ jẹ kó tó di pé ẹ lọ. ṣé ń lé mi ni. lẹ́yìn báwo yóò jẹ́ pé tẹ bá ti débí náà kíákíákíá ẹ lọ ni bí ọjọ́ mi kàn fẹ́ lọ síbi iṣẹ́ kẹ́ẹ̀dé kẹ́ni dandandandan àfi ká gbàdúrà wọn náà wà kó tó di pé ẹ lọ. èmi ò tí ì ṣetán àti lọ báyìí ṣe ti gbọ́ mi ì tí ì lọ. ẹ tí ì lọ. bẹ́ẹ̀ ni. inú mi dùn wáyọ̀ bí kú. ẹ wò kí lè fẹ́ jẹ kí lè gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ni máa ṣe fún yín. o ṣe ọkọ mi ìwọ náà rọ ọmọ ṣèkẹ́ ẹ̀ ojú ò ní tì ẹ́ ọlọ́run á bá mi wà pẹ̀lú ẹ̀ àṣírí ẹ̀ ò ní tú ojúkójú ò ní wò yín ṣé o rí olújọ mímọ́ ọlọ́run bàbá wa bílẹ̀ ìwọ ọ̀ṣọ́fà á máa bá mi dúró tì yín kò ní dójú tì yín ọlọ́run ò máa ṣe tí ní ìṣòhùn gbọ́ o ṣé n tí ń bá sọnù rí mo dúpẹ́ ọlọ́run o ṣe ọkọ mi ọ̀dà ṣe. Màámi. Bádéjọ. Ẹ ṣóhun gbọ́. Mi ì ṣóhun gbọ́. Bádéjọ. Bádéjọ. Téèyàn bá ti wà ní ipò àgbà tó wà lókè, àdúrà lèèyàn máa fi ń dúró ń bẹ̀. Àdúrà lọ́sàn-án lóru láàárọ̀. Olúwa o! Ọlọ́run tó ní ipá àti agbára tí gbogbo agbára wà ní ọwọ́ rẹ̀.
ogun ayé ò gbọ́dọ̀ borí ọmọ mi ogun ayé ò gbọ́dọ̀ borí ọmọ mi ibikíbi tí ọmọ mi bá wà Olúwa Ọlọ́run ọba máa bá mi dáàbò ẹ̀bù ìmọ̀ ọ̀tá gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí ìmọ̀ ọ̀tá gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí àní ọwọ́ ayé gbọ́dọ̀ ká wọn ipá ọ̀tá gbọ́dọ̀ ká wọn ọmọ mi ò gbọ́dọ̀ ṣàgbákò kò gbọ́dọ̀ ṣírin Bádéjọ dọwọ́ ẹ o ìwọ ló ní gbàtọ́ fi lé ẹ lọ́wọ́ gbọ́dọ̀ fọ́ bẹ́ẹ̀ làwọn tó bá fi lé ẹ lọ́wọ́ gbọ́dọ̀ fà yá Olúwa mi lé ẹlẹ́bọ mi lé lóṣègùn ọ̀rọ̀ rẹ nìkan ṣe mú mọ́ má jẹ́ kó máa rẹ́ bèrè pọ́lọ́run tí mò ń sìn dà má jẹ́ kó lójú àdúrà tì mí Ọlọ́run Ọ̀ṣọ́fà Ọlọ́run Bíléwu Ọ̀ṣọ́fà Ọlọ́run Olújọ mímọ́ o ipá ọ̀tá gbọ́dọ̀ kọ́ mọ́ mi o ọwọ́ Bádéjọ dọ̀wọ́ ẹ̀ ohun kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí aburú kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí Bádéjọ nǹkan kò gbọ́dọ̀ ṣe ọmọ mi o mi ò lẹ́lò mi ti mọ̀ ń ké pè má yẹ kó gun ayé borí ọmọ mi má lójú àdúrà tì mí o Jésù ojú ò gbọ́dọ̀ tì mí o mi lẹ́lò mi lẹ́yìn ẹ bàbá Olúwa Bádéjọ ti sùn tún pa fóònù oh my God ìwọ ọba tó pọ̀ ní ipá àti agbára sẹ́ ìwọ ọba tó pọ̀ ní ipá àti agbára ní àkókò tí gbogbo ayé ti sùn gbogbo ẹ̀ ti pa lọ́lọ́lọ́lọ́ wọ́n ti pa lọ́lọ́ ẹ̀sẹ̀ ti pa lọ́lọ́ ni mò ń ké pè ọ́ lórí ọmọ tí mo ní o nǹkan kan gbọ́dọ̀ ṣe Bádéjọ ipá ọ̀tá gbọ́dọ̀ borí ẹ̀ owó ìṣù gbọ́dọ̀ ká àwọn ẹni bí o gbọ́dọ̀ rí nǹkan kan fọmọ mi ṣe mi ò gbọ́dọ̀ fojú sùn fún ọmọ. Bádéjọ. kí ló ṣe? Kò sí nǹkan kan bá mi jí ìyàwó ẹ àbí kí mo lè jí ẹ jẹ́ ká lọ sí sítì rúùm ká lọ gbàdúrà. má mi kí ni tó lọ gbogbo ilé jíyàwó mi bíi ti bá kí n wọlé tẹ ṣe wà mí ọkẹ mo sọ fún yín látàrí àná tẹ ti dé ó lẹ wọṣọ tẹ fẹ́ sọ ọ́nù lẹ́yìn lórí òkè àbí kí ni tó mọ ìpínlẹ̀ tẹ kó sí ìdúró Ọlọ́run. Bádéjọ aṣọ àdúrà ni ṣé ìbáṣọ iná òun wọ̀ títí tí mo fi sí yín tí mo fi tọ́ ẹ dàgbàdé òye tó yìí kò sínú tí mò ń lọ láyé dáṣọ àdúrà mi sínú báàgì mi o kódà tí mi gbàgbé báàgì máa fi sínú ìyá nọ́mbà yìí àdúrà lọ́pàá kírísẹ́nì láti bọ́ lọ́rùn ni ẹ Olújọ mọ́ ò ní fi wá sílẹ̀ náà nílé babaláwo ní oníṣègùn Bádéjọ àdúrà yìí náà ni Ọlọ́run náà ní kẹ̀jẹ́ ká máa ké pé. wọ́n mi tó bá di àárọ̀ là gbà kọ́ta fún gbà. sórí ká má gbà lóru àsìkò tá a bá ní ara láti fi pe Ọlọ́run náà máa gbọ́. please let me understand me now tó bá di àárọ̀ là gbà. Zaro. Ọlọ́run ṣàánú mi. Ó ṣẹlẹ̀ báyìí. Ó pọ̀ ní mọ́mí ní ká ní ṣòdì sí ti orúkọ àwọn ọmọ àgbàdúrà lóru. Ìwọ náà tún fẹ́ kí mi pé ká ló gbà wá. Kí ló dé? Àdúrà mi lè ṣe tí mo dábàá ṣe tí. Ó ń bá dọ́ọ̀là gba àkọ́kọ́ nígbà ìdarí. Ẹ jẹ́ ká gbàdúrà. Kí èmi níbi tí mo fẹ́ lọ wá àwọn òṣùpọ̀ pé wọ́n máa gbàdúrà lọ. Mo ń bọ̀ ẹ̀. Father, our God, in Jesus' mighty name, Amen. that I am, the Lion of the tribe of Judah, the King of Kings, the Lord of Ancient of Days, the hand that I am, the Lion of the tribe of Judah, the Lily of the Valley, the Lord of hosts, we worship you, we adore you. We give you all the glory, Father, Lord in heaven. I castigate and bind any evil upon my husband in the mighty name of Jesus. Father, Lord, never I decree and I declare that my husband will flourish in the mighty name of Jesus. Whatsoever he does, his hand shall be prospered in the mighty name of Jesus. Ancient of Ẹ̀mí mímọ́ ń lọ síbi gíga. O ṣé ọkọ mi. O ṣé ọkọ mi, ọmọ àtọ́jú ìwọ náà. Mo ní kí n bèrè pé ṣé juice lè fẹ́ ní àbí ordinary. Mo ti wà òkè pẹ̀lú mi. O ṣé ọkọ mi. Ló à wà pẹ̀lú ẹ̀. O ṣé ọkọ mi. O ṣé. Mọ́mí. Ẹ tún jókòó tó ń jẹ ni. Ṣé tán bá ṣe oúnjẹ fún mi kí n sọ pé mi ò jẹ? Bọ́dá déhùn wà nípa ẹ̀ tí ń lọ. Àdéhùn wa ni àmọ́ wọ́n ní kí n wá jẹun oúnjẹ ọmọ ni kò ní korò lẹ́nu mi. Mọ́mí, mo sọ díẹ̀ fún yín nù nǹkan tó wà nílẹ̀ o. Mo sọ fún yín o, ibi tó dẹ̀ ní pé kí n wá ń sìn, mi ì tún gbọ́dọ̀ miss appointment yẹn o.
ò ní mèsè àdéhùn wa náà ní lóòótọ́ àmọ́ oúnjẹ ọmọ ni jẹ́ kí n jẹ́ kò ní korò lẹ́nu mi wọ́n náà jẹ́ ẹ̀. ó ti yé mi mà ẹ gbọ́. ọlọ́run ní jẹ́ kó o ní ìsàpọ́mẹ́ǹtì ẹ pẹ̀lú ọkọ mi Bádéjọ ọlọ́run àbá mi fi wà pẹ̀lú ẹ̀. àmín. ara nǹkan tá à ń sọ ni pé kò ṣe dìgbà téèyàn bá níṣòro àbí téèyàn bá ń wá nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ló ti yẹ kó máa súnmọ́ ọlọ́run èèyàn máa súnmọ́ ọlọ́run ní gbogbo ìgbà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ Bádéjọ. ìyá Bádéjọ ìyá Bádéjọ kò sóhun tó ṣe mí. nǹkan kan ò ní ṣe é. ṣó ti yé yín kò sóhun tó ṣe mí. oníjọ mímọ́ ò ní jẹ́ kí nǹkan kan ṣe é. ẹ wá ọkùn ẹ má lọ. látìgbà tí mo ti dé látànà mi ò rí mọ́tò ẹ̀ kí ló ṣe mọ́tò yìí. ọ̀dọ̀ ẹ̀ ló wà. mọ́tò mi wà lọ́dọ̀ mẹkáníìkì àbí kàn ní problem díẹ̀ ni wọ́n ṣe nǹkan náà lọ́wọ́ tó bá parí ẹ̀ wọ́n á gbé wá. àmì ọ̀hún àjẹ́ kan parí ẹ̀. àmì ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí àmú. ẹ ló mà ẹ ṣe kíá mo wà lókè. o ṣe ọkọ mi ẹ̀ ní rí wàhálà lágbára Ọlọ́run. ẹ ṣe kíá mo wà lókè mo wà lókè mọ́ mi jẹ́ mo ti gbọ́ o ṣe ọkọ mi ṣé òun ti jẹun tiẹ̀ ni ẹ ṣe o. ìyá ọmọ náà ń kọ́. ìyá ẹ ti lọ tipẹ́tipẹ́ aṣẹ́wó ló ń ṣe mo ká mórí ọkùnrin báyìí ni mo lé dànù but àdámá wa mo gbọ́ pé wà last but náà bẹ̀rù àlọ́ báyìí. ẹ ní láti wakàn nítorí pé ẹ̀yin méjèèjì ẹ máa bọ́ ara yín sí ìhòòhò. èmi àti ìyá mẹ́rin. ìhòòhò bí Ọlọ́run ọba ṣe ṣẹ̀dá yín ẹ fi gbàdúrà lórí ọmọ náà nítorí wípé tó bá jẹ́ pé púpọ̀ nínú àwọn òbí wọ́n lè bọ́ra wọn sí ìhòòhò ká fi gbàdúrà lórí ọmọ wípé abẹ́ mi yìí ló gbà jáde inú mi yìí ló gbé fún oṣù 9 ọyàn mi yìí ló mu tí ọkùnrin náà tí òun náà lè sọ wípé kinní mi yìí ni mo fi ṣètò rẹ̀ púpọ̀ ayé àwọn ọmọ ní ìbádá. ẹ ṣùgbọ́n ìyá Ahmed Adámáwá ni mo gbọ́rọ̀ ẹ̀sìn last nọ́mbà ò tiẹ̀ wá lọ mọ́ báyìí. kódà bó jẹ́ Mẹ̀dúgùrí. ní Boko Haram. ẹ fi boko sílẹ̀ ìyá Ahmed lẹ nídìí tẹ́ máa mú tẹ́ máa jọ ṣe àdúrà yìí. Excuse ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ tẹ́ máa ń béèrè lọ́wọ́ ẹ̀ tó máa ń fún ẹ ní inspiration yẹn pé ṣé mo lè dá ṣe fún ara mi. ẹ ṣe. ṣé ẹ̀yin nìkan lẹ dàbí. èmi àti Ahmed ni. ẹ̀yin àti ìyá Ahmed yìí lẹ́jọ́ ṣe àdúrà rẹ̀. kí mo fẹ́ wá ìyá Ahmed. kí lélẹ̀ bàbá Ahmed. sáà. kí ni túmọ̀ ògbélé. ẹ máa tó ṣẹlẹ̀ sáà èmi mo gbé kùsì sí àfún ó dẹ̀ nírí sí sà wọ́n bá mi sọ nǹkan nílé ayé mi lọ́wọ́ ní sà máa jù sọ̀rọ̀ máa jù sọ̀rọ̀. mọ́mì. ẹ gbà mí o. ẹ gbà mí ẹ bá mi gbé 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 èmi ló máa ṣe bá mi gbé Bádéjọ bá forí ẹgbà ẹ bá bá mi forí ẹgbà yé mo dáná o ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ bá mi gbé yé ẹ bàbá mi ọfọ ẹ lọ sílẹ̀kùn mo dáná o ẹ gbà mí o. kí lẹ mọ̀ tẹ́ ń wò mẹ́. náà ẹjọ́ kí ni fipá mi láì. ẹ má wọlé ẹ máa wà òkè. ẹ ṣé o. Olújọmí fẹ́ máa describe àwọn nǹkan fún yín. ọ̀dà. Olújọmí mọ́ o wọ́n máa jẹ́ kọ́ta yóò mi wọ́n máa jẹ́ kí n fojú sunkún ọmọ ẹlẹ́dàá mi. dọ́kítọ̀ báwo lára ọmọ mi. ẹni sùn. báwo lára Bádéjọ. ń bọ̀ ẹni sùn. dọ́kítọ̀ báwo ni ara ìyàwó mi kí ni condition ẹ. ta ni àwọn. sir látàárọ̀ ni wọ́n ti ń béèrè ìyàwó wọn lọ́wọ́ mi àtẹ̀sí pé kò tí tó time fún ìyàwó láti bímọ this is more than 10 times tí wọ́n ń béèrè lọ́wọ́ mi. 10 times is that so. yes sir. Oh.
ti yẹn ẹ jókòó. Ẹjọ́ bá mi dá sí ayé yóò ní bàjẹ́ jọ. Jọ bá mi pé Yẹmi sọ fún pé aago 5 ní pẹ̀lú. Okay, sir. Kọ́ máa bọ̀ lọ hospital. Bye. All right, sir. Ṣùgbọ́n jù. All right, sir. Ẹ má bọ̀ dọ́kítọ̀. Jésù ooo. Èmi. Ìyàwó mi, ìyá Mary má mà jẹ́ ìṣubú lórí ẹ̀ alákọ̀ọ́bí, má mà jẹ́ ìṣọ̀fọ̀. Ẹ ò mọ̀ mí? Mi ì mọ̀ yín. Ẹ ṣọ́ wípé ẹ ò rójú yìí rí? Ẹ̀wọ̀n tó ń ṣe mí, iná tó ń jó ọ̀tá mi, ó pọ̀ dùn tẹ́ ń bá mi dánwò ìlọ, mú kan jẹ́ èèyàn Ọlọ́run kò yẹ kí n dá yín lóhùn. Ní ọjọ́ kan lẹ́yìn ìfẹ́ ìsinyìí tí òtútù mú. Ẹ lówó ní Paul. Kò sí problem. Olùṣọ́ ti wà láyìíká, ẹ máa báṣẹ́ lọ, màá bá yín sìn, ẹ fún mi like 30 minutes. 30 minutes màá bá yín bẹ̀, ṣé o ti yé? Màá bá yín bẹ̀. Ta lélẹ́yìí? Ta ní òde sọ̀rọ̀, ta ló sùn síbi tó ń gbọ́n? Òtútù ń mú mi ní òtútù. Òtútù mú ẹ ló wá daṣọ borí sẹ́yìn ẹgbẹ́lẹ́ tèmi nínú òrùn láì lo oògùn, kí ló lò? Mo kí ń lo oògùn. Kí la fẹ́ ṣe? Tí n bá rí àmàlà tó gbóná òtútù á sá lọ. Àmàlà? Bẹ́ẹ̀ni, ẹ ràn mí lọ́wọ́. Olùjọ mi máa ṣàánú yín, ẹ ràn mí lọ́wọ́. Àbúrò wàhálà wo ni? Èmi ní program tí mò ń lọ fún ní church. Ó dáa, kò sí wàhálà. Ṣé o rí bí mo ṣe wà yìí? Mo lọ́bẹ̀ ńlé. Kò ìsámàlà ńlẹ̀. Àmọ́ láàárín ìṣẹ́jú 10 àmàlà á rẹ́dì. Tó bá ti rámàlà, ara yá àbí? Ara balẹ̀. Ẹ ṣé Ọlọ́run á ṣàánú yín. Ẹlẹ́dàá mi, má má jẹ́ kí n dáràn owó, má jẹ́ ń lóko èèyàn Ọlọ́run, má yẹ kí n ṣe oríṣi Olùjọ mímọ́ Ọlọ́run Ọ̀ṣọ́fà. Ojú ò gbọ́dọ̀ tì mí, má yẹ kọ́ ọmọ aráyé bèrè pé Ọlọ́run tí mò ń sìn dá o. Olùjọ mímọ́ o Jésù Ẹlẹ́dàá mi, ọ̀dà kí lẹ wá ń wá mi kìdí fún báyìí? Kí ni tẹ́ ẹ̀ wá mi fún ẹ ṣàánú mi? Nítorí ọmọ yín ni ní ọjọ́ kan ẹ̀mí Ọlọ́run tọ̀ mí wá, ó rán mi sí ọmọ yín, mo dààmú títí mo gẹ̀ẹ́tì lé rẹ̀, ṣùgbọ́n láti ọjọ́ yẹn kò fún mi láàyè láti sọ nǹkan tí ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún. Sọ fún mi báyìí máa gbé. Ṣé ẹ fẹ́ kọ́ ọmọ yín gbádùn? Ẹ gbọ́dọ̀ gbé kúrò ń bí, tẹ́ ẹ bá gbé kúrò bí ó máa kú. Mo kọ́ mi ò ní rí kú ọmọ, tẹ́ bá fẹ́ kà sí ìgbésọ̀. Ẹ wo ibì kan wà tẹ́ máa gbé lọ, ẹ tètè gbé kúrò ń bí. Bẹ́ẹ̀ni. Ṣé bẹ́ẹ̀ni? Bẹ́ẹ̀ni. Ṣé bẹ́ẹ̀ni? Bẹ́ẹ̀ni. Mo ní ṣé bẹ́ẹ̀ni? Bẹ́ẹ̀ni. Ṣé bẹ́ẹ̀ni? Bẹ́ẹ̀ni. Gbé kúrò. Mo ti gbé tán, mo ti gbé báyìí. Ẹlẹ́dàá mi o, Ẹlẹ́dàá mi o. Sarah! Abá mi ṣí gate. Ọlọ́run ló mọ nǹkan tẹ́ máa ń ṣe láti wà nù léyìn. Ṣé tí ń dùn ẹ́ ni? Ẹ má bínú. Kó bá jẹ́ pàlejò náà ló máa gbákẹ́gbákẹ́ ẹ̀ ní sílẹ̀kùn. Ẹ má bínú. Mọ́mì, olùṣọ́ làwọn ti ń pe fóònù pé ẹ gbé. Ìgbà tẹ́ ẹ gbé kọ́ ló fi pe èmi. Olùṣọ́? Mo ti rí wọn àyíká náà, mo ti kúrò. Wọ́n mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o. Bóyá gbà tí mo wà lórí ọ̀kadà. Kí ló jẹ bẹ́ẹ̀? Mo ń bọ̀ ni. Tó tọ́ ni o, wọ́n ti pè mí o. Wọ́n tún ti ń pè o. Hallelujah sà. Sà? Ẹ má bínú sà, ìgbà tí mo wà lórí ọ̀kadà ni. Mo ṣe ń wọlé tó ń jíṣẹ́ fún mi náà, mo tún rí pẹ́.
kí lẹ wí sà mo ń gbàdúrà ẹ wò mi ò kúrò lórí àdúrà mi ní nǹkan tí mò ń ṣe mọ́ sí náà ju kí n máa gbàdúrà fún wọn lọ. Hello sir. Hello sir. Hello olùṣọ́. Oh God. Ọlọ́run ẹlẹ́dàá mi o. Mi mọ bí tójú ẹ̀ wà, mọ bí kíbi tójú ẹ̀ bá wà Ọlọ́run tó ní ọjọ́ èní má jẹ́ kí n fojú sunkún ọmọ o. Gbogbo bí kíbi ogun ilé bàbá, ogun ilé ìyá, láwùjọ àwọn ọ̀rẹ́, níbi iṣẹ́ tó máa ti ń gbógun tọmọ mi, tán ló kùbí tó fẹ́ gbà, jẹ́ kán forí ara wọn pé. Àmín Jésù. Jẹ́ kán forí ara wọn Àmín pé. Jésù. Má jẹ́ kí n fojú sunkún ọmọ. Àmín o Jésù. Má Àmín jẹ́ kí n Jésù. sunkún alẹ́ o. Àmín. Ṣàánú mi ẹlẹ́dàá mi. Ṣàánú mi ẹlẹ́dàá mi. Ṣàánú mi ẹlẹ́dàá mi o. Àmín o. Ṣàánú mi ẹlẹ́dàá mi. Àmín Jésù. Ó dọ̀wọ́ ẹ̀. Orí mi pé mi ìlẹ́lòmí ìwọ náà mò ń ké pé o. Má jẹ́ kán fi ẹ́ bú mi pé ta ni mò ń sìn o. Mi ìlẹ́lòmí lẹ́yìn ẹlẹ́dàá mi. Má jẹ́ kí n fojú sunkún ọmọ. Má jẹ́ kí n oníbànújẹ́ lórí àwọn ọmọ mi. Àwọn èso mi lọ́wọ́ ẹ̀. Òde tógún ìdè tìjàtìjà ìdè nínú agbára ìdè Ọlọ́run mi kò wá fún ẹ̀wọ́ bọ̀. Jésù Olúwa wa ọmọ ìgbàlá ẹ̀ sọ fún Olúwa gbogbo àwọn ogun tó dàpọ̀ mọ́ ẹ̀jẹ̀ yìí ogun ayé ni àbí ti èṣù ogun ènìyàn ni àbí ti ẹ̀ṣẹ̀ àbí ti òkùnkùn kí Olúwa kó pa wọ́n rẹ́. Jésù Olúwa wa fọwọ́sọ̀lá kí ló dé. Ẹ wá kí wá Jésù Olúwa wa wọ́n mi wá ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan kan tí ó ṣe ṣe rí arákùnrin tó pè mí ẹ̀yin lè mọ̀ arákùnrin Kò mọ̀ dáadáa. ẹ lè mọ̀ dáadáa ọ̀kan lára wa ni Olúwa ń lo gángbà yẹn ṣùgbọ́n kò kíyè sára ẹbí àgbèrè nǹkan kan ẹ̀yin náà ló gbé ṣubú ṣùgbọ́n búlá bá fẹ́ lóyàn ó lè lò báyìí bí yẹn bá tún wá mọ̀ọ́mọ̀ ṣe rẹ̀ bákan Olúwo ó tún máa lò lọ náà ni nǹkan tí ń ṣẹlẹ̀ pẹ̀lú òun ẹ dákun ẹ ṣáájú ìṣẹ́jú díẹ̀ kí n sáré dá lóhùn kò sí nǹkan kan tí ó ṣe é. ẹ̀yin ọmọ àgbàlà ẹ máa gbàdúrà yẹn sínú ẹ má jọ jáde síta ẹ dákun ẹ máa gbà á ṣẹgbọ́ yóò dáa fún yín mò ń bọ̀ o. Jésù ọmọ mi ò gbọ́dọ̀ kú o. Jésù ìgbọ́dọ̀ fojú sunkún ọmọ. Fọgbọ́nsọlá kí ló tún dé. ẹ má bínú àwọn méjèèjì. Kí ló ṣe wọn ẹnìkan nù abẹ́ rẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ nù abẹ́ rẹ̀ kó tún sọ. nínú ṣọ́ọ̀ṣì. ẹ má bínú mò ń bọ̀ ẹ fún mi ní ìṣẹ́jú márùn-ún mò ń bọ̀. Rẹ kó má bàa rẹ rẹ lẹ́rù kó fa tiẹ̀ lọ́wọ́. Fọgbọ́ṣọlá àbí kí ló ń korúkọ ẹ̀ kò bá dáa kó fẹ́nu mẹ́nu kó má bàa kàn dín nínú yọ̀. wo tó bá kọ̀ tó ò jáwọ́ nǹkan tó bá rí kó fara mọ́. kí ni gan ṣèmi wọ́n rán mi níṣẹ́ ni wọ́n sì ní ẹni tó bá rán níṣẹ́ là ń bẹ̀rù a kì í bẹ̀rù ẹni tá a máa jẹ fún. ẹ wo èmi á jẹ́ iṣẹ́ ilé tí wọ́n rán mi ó ní dandan kí n jẹ. Gẹ́gẹ́ jíge. Gẹ́gẹ́ jíwò. Àgùn àrà ló ń fọgbọ́n jùgé. Ọlọ́kọ̀rọ̀ kọ́rọ́ wọ́bẹ̀. Gbọ́ kékeré ni àdáadáa tó ń ṣe yìí. Tó bá kọ̀ láti jáwọ́ ibi tó ti máa bá rẹ̀ ẹ̀mí á kọ̀. ẹ tó bẹ̀ tí n bá ṣetán pẹ̀lú yín gbogbo yín pátá lè má dèrà.
Bádéjọ. Níwọ, o lè mọ́ làjẹ́, ọ̀la yìí, o lè mú jẹ. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Alô, ali. Ìwọ ọmọkùnrin yìí, kí ni tiẹ̀ pẹ̀lú tiwa náà? Ìkà ni yín. By the way, kí ni ẹlẹ́lẹ́ni ṣe fún yín tẹ́ ẹ fi fẹ́ pa? Tẹ́ ẹ fẹ́ pa lọ́jọ́ bí ẹ. Jọ, kí tiẹ̀? Kí ló kú ẹ bẹ́ẹ̀? Ṣọ́ra ẹ, kó má bàa ru ẹrẹ ẹlẹ́rìí sórí kó fà tiẹ̀ dání. Ṣọgbọ́n. Mo ti sọ fún yín pé bẹ́ẹ̀ pógún, bẹ́ẹ̀ pọ́gbọ̀n, kódà bẹ́ẹ̀ gbé igba. Ọmọ lẹ jẹ́ sí èmi níwájú mi ọmọ ni yín. Níwọ! Èmi! Níwọ! Èmi! Ìwọ, o ti da ayé àtúwọ̀. Lórúkọ Jésù àti kọ́ wípé lórúkọ Jésù Kristi ní kí gbogbo ẹkú kó máa wọlẹ̀. Àwọn tọ̀run àwọn tilẹ̀ àtàwọn tìsàlẹ̀ ilẹ̀ lórúkọ Jésù Kristi ẹ máa wọlẹ̀. Kí ló ṣẹlẹ̀ kí ni ti tiẹ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Arákùnrin ṣọ́ ara ẹ̀! Ṣọ́ ara ẹ̀! Kó má bàa kọ̀dí nínú iyọ̀. Tí o bá ṣọ́ra, máa tú gbogbo ìyá rẹ̀. Ó tó bẹ́ẹ̀ kì í ṣe mi gbọ́ mi dáadáa àti kọ́ nípa tèmi wípé kò sí òdà kan tí a ṣe sí wa tí yóò lè ṣe mí nìkan kan. Èyí ni ogún èmi ìránṣẹ́ Olúwa òkè ní òdodo mi ti wá lórúkọ Jésù Kristi àti kọ́pà ìyá yóò pè é àlejò ẹ̀ fi bẹ̀rẹ̀ àti ìwárí ìsájà. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Lórúkọ Jésù Kristi Olúwa bá wí. Olúwa ò sọ fún mi wípé kí n sábẹ́ ní kí n kọjú ìjà sí ọ ni Olúwa bá wí. Àmín Jésù. Èmi ni mo gbọ́ ọmọdé tó wà nílé wa kí iṣẹ́ mi kó lè tètè yá. Kéréké jìgé. Kéréké jíwò. Kéréké jìgé. Kéréké jíwò. Àgbàlá ló ń fọgbọ́n jùgé. Ọlọ́kọ̀rọ̀ kọ́rọ́kọ́rọ́ wóbẹ̀. Àgbàlá ló ń fọgbọ́n jùgé. Ọlọ́kọ̀rọ̀ kọ́rọ́kọ́rọ́ wóbẹ̀. Ojú ire. Ọyẹ àlà. Gbọ́ Fálùwẹ̀ gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé ìwọ lẹ̀ tọ́kàn nínú ẹgbẹ́ yìí láti mú ẹran ètùtù wá ó sì mọ̀ pé ọkọ rẹ ló fi ṣe ẹran ètùtù nítorí pé ọjọ́ ìbí ọkọ rẹ làwọn ẹgbẹ́ yìí ṣetán láti fi ṣe ẹran ètùtù. Bẹ́ẹ̀ni. Wá gbọ́ o kó jẹ́ pé èyí lẹ pàdé ọ̀la lọ́jọ́ ìbí ẹ̀ àwọn ẹgbẹ́ yìí a máa lò fún nǹkan ètùtù. Bẹ́ẹ̀ni. Kódà kó wá jẹ́ pé ó ti ṣe ọjọ́ ìbẹ̀ sẹ́yìn a ṣetán láti dúró lọ́dún tó ń bọ̀. Bẹ́ẹ̀ni. Olórí àmọ́ mi ò ní ọkọ àfẹ́sọ́nà kankan tí mò ń fẹ́. O ò lọ́kọ àfẹ́sọ́nà bíi ti báwo? Ó máa wà ní wíwá ló máa wà. Àwọn aṣíwájú wọ́n ti gbé tiwọn sílẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe dandan kí wọn náà gbé tiẹ̀ náà sílẹ̀. Ṣé wá lóhùn ò ní ṣe ni? Àbí o nígbà tí kò kí n ṣe pé ó fẹ́ kú láìtọ́jọ́. Olórí mo sì gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ máa dẹ̀ wá àtúnṣe sí. Mi ò dẹ̀ ní fi dá yín lágara àmọ́ mi ò ní fẹ́ kí àwọn kan tí wọn ò tó mi rárá nínú ẹgbẹ́ yìí kí wọ́n máa wá inú sí mi lára. Àwọn ni wọ́n wà nínú ẹgbẹ́ yìí tí wọ́n tó ẹ. Ṣòkòtú Ṣòkòtú. Mi ò bá yín sọ̀rọ̀ o. Ìbàjẹ́ ò nílé ààrẹ nìkankan yín ló wà. Aṣíwájú. Erege. Àgọ́ àlà. Gbọ́
Fálùwẹ̀ mo ti gbọ́ gbogbo ọ̀rọ̀ ẹ àmọ́ kò gbọ́dọ̀ pẹ́ o. kò ní pẹ́ olórí. Mo wí o mo kẹ́tù ẹ̀ mọ́ ẹnu mi ò kọ́ mọ́ mi. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dídé ìyàwó mi mo dúpẹ́ o Ọlọ́run mo dúpẹ́ ẹlẹ́dàá mi mo dúpẹ́ o Olúwa o ṣé o ọkàn mi ti wá balẹ̀ Bádéjọ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. mo ti ṣe nǹkan tẹ́ fẹ́. bẹ́ẹ̀ ni o ṣé ọkọ mi ọmọ agbọ́rọ̀ síwọ náà lẹ́nu. àmín Jésù. o ṣé mo dúpẹ́ ìyàwó mi o ṣé Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. àmín Jésù àmín. Ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín kalẹ̀. àmín Jésù. wo obìnrin àbíró ọkùnrin àbíyè. àmín. ìyẹn ló jẹ́ pé láìpẹ́ láì jìnnà èmi náà bẹ̀rẹ̀ sí í gbọ́ ọmọ mi jó màá máa kọrin ọmọ ẹni èrè ni àdèmàmú ni mọ̀lúkiri èrè ni. Ọlọ́run ṣeun ìyàwó mi mọ́mí àti dáàdì nǹkan. wọ́n wà màláfíà náà wà. wọ́n wà dáadáa. àbí wo bí ìyàwó mi mo fẹ́ kó o feel at home kó o feel free. yes ma. ṣó ti gbọ́ ilé nílé ẹ o ọmọ mi nìwọ náà o ò rí i pé ìwọ gan tiẹ̀ fẹ́ jọ mí tí ò bá ń ṣe tèjì àwọn èèyàn kan rò pé ìwọ gan mo bí tẹ̀lé ọkọ ẹ̀ Bádéjọ ni. bẹ́ẹ̀ ni. àbí òun ti jó ni. kò lè ti dúró mi torí gbogbo ìgbà ló máa ń sọ fún mi pé òun fẹ́ wá mọ̀ yín òun fẹ́ dọ́dọ̀ yín so kò wá ní dọ́dọ̀ yín sìn kójú tún máa tì àbójú tì yín. rárá ma ojú òsì mi ma. yes ma. má ti yí o èmi ló ń wò yìí o òpó Jésù mo dì mú mi ní kankan o. bọ́dà mi ìyàwó wa oúnjẹ ti fẹ́ rẹ̀ dì. kò sí wàhálà. sista mi ìgbàkigbà tó gbé yẹn bá ti rẹ́dì wọn ni kó lọ gbé sórí tébù ẹ ṣe. ọkọ ìyàwó a ti gbọ́. ẹ pẹ̀lẹ́ àbúrò ọkọ ìyàwó ìyá ọkọ ìyàwó wo ṣáà farabalẹ̀ jọ torí Ọlọ́run Olújọ máa bá mi yàn fún ẹ má gbégbé kú gbé o torí Ọlọ́run ṣàánú mi o. ọ̀gá mi kan ló sáré pè mí sáré pè kàn. o free lọ píkẹ báwọn sọ̀rọ̀ dáadáa kó o farabalẹ̀ báwọn sọ. ìyàwó mi. mọ́rí ẹ rí i pé mo mójú lọ sọ́jà. ó mójú lọ imú ló mú lọ. mi ì mójú lọ. imú òórùn lásán ló lọ gbọ́ orí nǹkan kan. alẹ́ fẹ́. kí ló dé. alẹ́ fẹ́. kí ló ṣẹlẹ̀. kò tiẹ̀ papọ̀ rárá bó ṣe jókòó orí bó ṣe rọra mọ́lẹ̀ ní tí mo rún dùn mọ́lẹ̀ bí ìgbà tán wà náà lé mi lórí nígbà tó ti jókòó síbi látẹ̀ẹ̀kan. kí ló dé. n tí mo rí ò dáa aláàlè fẹ́. so ẹ pretend látàárọ̀ ni. ṣé bó ṣe bọ́ta tó lòun lọ gbé kọ́ọ̀lù wọ́n ra ìgbà tán da ice water sí gbogbo ara mi wá balẹ̀ Bádéjọ kò ṣeé fẹ́. màmí ṣe fẹ́ gbọ́ kò sí obìnrin kan téèyàn sọ pé èèyàn fẹ́fẹ́ tó mú dé ọ̀dọ̀ àwọn ìyẹ́ ẹ̀ tó mú dọ́dọ̀ àwọn òbí ẹ̀ tí ò kì í dàbẹ́ ní pé wọ́n wà náà jóyàn lórí. tó ti yé ní ọjà òkùnkùn ní gbogbo wọn àdúrà lèèyàn fi ń yí padà gbogbo obìnrin máa ń dàbẹ́ ní pé wọ́n dáná léèyàn lórí ní ìgbà tó bá wọlé tán léèyàn máa ń fàdúrà ràn wọ́n lọ. ẹ gbàgbọ́ ní olúùjọ mímọ́ mọ́ ni. mo gbàgbọ́ ní olúùjọ mímọ́. ẹ bá gbàgbọ́ ní olúùjọ mímọ́ ẹ fọ olúùjọ mímọ́ bẹ́ẹ̀ ẹ fọ olúùjọ mímọ́ yí mo. àdúrà láìsí fúra asán ni. bọ́lá wọn yóò ń ṣe ìta lè fẹ́ tí mo rí ò dáa. àdúrà yẹn ti kọjú ni kí ló dé agbára àdúrà la fẹ́ kó bàjẹ́ dúkìá ló ń sọnù lọ́wọ́ ẹ̀ ọjọ́ méje ló máa ń gbà wá kí a tó bà àdúrà ọjọ́ kan jẹ́ bá ṣe ń bà kó jẹ́ nìkan ń débẹ̀ bá ṣe ń bà kó jẹ́ nìkan ń débẹ̀ bá ṣe ń bà kó jẹ́ nìkan ń débẹ̀ bá ṣe ń bà kó jẹ́ nìkan ń débẹ̀ bá ṣe ń bà kó jẹ́ nìkan ń débẹ̀ bá ṣe fi oògùn sínú oúnjẹ nìyẹn. Olúwa o Jésù Kristi alágbára láyé àti lọ́run mo dúpẹ́ mo yìn ọ́ lógo. torí ni mo ṣe lọ́kọ̀ọ́mọ kan tí mo gbé jẹ fún ṣé ló yẹ kí mo jẹ́ lórí rẹ ni mi sì ní parákùnrin yìí. ìmọ̀ ọ̀tá ò ṣẹlẹ̀ mi lórí mo dúpẹ́ o. ọjọ́ kẹta tó ṣe ọjọ́ ìbí ẹ̀ ni mo pàdé ẹ̀ ẹ tún wá wò mí ọjọ́ bẹ́ẹ̀ ló tún kù ọjọ́ mẹ́ta yìí ṣé mo ní wá rí mú lọ ni. ó rí ọmọ tèmi mú lọ bí kankan. ẹ fẹ́ kọ́ yọ mí lẹ́gbẹ̀ẹ́ ni. wọ́n á yọ ẹ́. ẹ sọ fún mi. wọ́n á yọ ẹ́ láyé gan.
ẹ̀jẹ̀ Jésù Kristi ti cover ilé yìí. Àmín Jésù. Bẹ́ẹ̀ni lórúkọ Jésù Kristi ni mo tọ̀ wá lónìí ìwé ẹ̀mí náà Olúwa bá wí. Àmín Jésù. Dáàdì òkúta lọmọ mi gbé sílẹ̀ láti jẹ́ òkúta lọmọ mi fẹ́. Òkúta lọmọ mi fẹ́ gbà mí ẹ ṣàánú mi o. Dáàdì. Lórúkọ Jésù Kristi. Ẹni tí jókòó mi kọ̀ọ̀kan gáàgó ní màgbé abéjì lónìí báyìí. Èmi ò fọwọ́ pé wọlé àbọ̀ àti odi wa. Olọ́lọ́run wa. Ẹ tí a gbẹ́ kẹ́ ẹ wá lé. Lórúkọ Jésù Kristi. Ẹ má bẹ̀rù. Bernard. Sá. Ẹ wá gbé. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Má bẹ̀rù. No, Jésù. Ó di ẹ̀rí. Ó di òkúta testimony. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Lórúkọ Jésù Kristi kò sí tí ó sọmọ yìí mọ́. Lórúkọ Jésù. Mo dárò. Màmá ẹ fọkàn yín balẹ̀ kò sí kankan. Ìṣẹ́gun ti wà fún lórúkọ Jésù Kristi. Lórúkọ Jésù Kristi. Kò séwu fún. Omi iye nìyẹn. Lórúkọ Jésù Kristi. Lórúkọ Jésù Kristi. Lórúkọ Jésù Kristi. Daddy, hallelujah. Daddy, ẹ ṣàánú mi o. Àkọjá ìwé mi rèé o. Daddy, ilẹ̀ ní kankan mú lọ́lọ́ o. Kí ló máa ń ṣe ẹ̀yin ọmọ wa yìí gan-an? Olúwa fún yín ní màmá tó dáa báyìí. Ẹ wá wo bí tẹ́ ẹ bá gbọ́rọ̀ yín dé bí kò bá sọlá Jésù Kristi tá jẹ. Ẹ jẹ́ máa gbọ́ tàwọn ìyá yìí ẹ̀yin ìyẹn wa yìí. Ẹ wo ìyá gidi làwọn ìyá yìí. Ìyá tí bá ti ń gbàdúrà tí ò mú kankan míì mọ́ tí ò tọ́jú lé káàkiri. Ìyá gidi ni wọ́n. Ẹ jẹ́ máa gbọ́ tí wọ́n. Obìnrin ò nílò agbára kankan Olúwa ti fún wọn ní agbára tí wọ́n ó lò lórí ọmọ wọn. Ẹ wo àní ṣiṣẹ́ ogun tó lọ́wọ́ ti ṣẹ́ kò ní gbérí mọ́ o. Ogun mi ò dẹ̀ tún ní dìde. Ẹ wo Olúwa ń gbọ́ tiwa o. Ó ń gbọ́. Ó ń gbọ́. Orí pọ́ ń gbọ́. Ó ń gbọ́. Ó ń gbọ́ àdúrà. Ó ń gbọ́. Ó ń gbọ́. Mi gbọ́. Ó ń gbọ́ àdúrà. Ó ń gbọ́. Ó ń gbọ́. Ó ń gbọ́ àdúrà. Ọlọ́run tí ó ń fi. Ẹ fi jó ní ẹsẹ̀, ẹ fi jó sí, ẹ fi jó sí. Ó ń gbọ́. Ó ń gbọ́. Ọlọ́run tí a ń sìn.